So ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa ìṣẹ̀ṣe làgbà. Lónìí a máa bára wa sọ̀rọ̀ lórí àwọn òṣèré tíátà àti àwọn akọrin ilẹ̀ Oòduà. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí, ọ̀rọ̀ mi kò ju wípé ilé la ti ń kó ẹ̀ṣọ́ ròde. Ọ̀rọ̀ náà tí a máa bára wa sọ lónìí òun ni bí àwọn òṣèré tíátà bí wọ́n ṣe ń kópa nínú gbogbo rògbòdìyàn èyí tó ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ wa. Orúkọ mi ò yí padà, orúkọ mi ni Òṣàtọ́lá Abímbọ́lá. Ẹ ṣé tí ẹ ń darapọ̀ mọ́ wa, tí ẹ ò jẹ́ kó sú yín lórí ọ̀rọ̀ ìtẹ̀síwájú ilẹ̀ Oòduà náà ni o. Kò sí ohun méjì tá ti torí ẹ̀ gbé ètò yìí kalẹ̀ lórí ìtẹ̀síwájú ilẹ̀ Oòduà, bí ilẹ̀ Oòduà kò ṣe ní parun àti bí a ó ṣe máa lọ síwájú sí. Ẹ jọ̀ọ́ ẹ bá wa pín fọ́nrán yìí kiri kí àwọn tí ò mọ̀ pé a ti wà lórí ètò kí wọ́n lè mọ̀ pé a ti wà lórí ètò. Bàbá mi Fáyọmí Fákáyọ̀dé, ẹ ṣé bí ò ṣe ń sùn yín tí ẹ ń darapọ̀ mọ́ wa lójoojúmọ́. A dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ jọ̀ọ́ ẹ bá wa pín káàkiri, ẹ má jẹ́ kó sú yín. Bó ṣe máa dá náà ni a ṣe ń ṣe. Ká dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, ìbà Ọlọ́run, ìbà èèyàn, ìbà agbára tó di orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé mú, ìbà àwọn onílẹ̀ ilẹ̀ Oòduà. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, kì í ṣèmi ni mò ń sọ̀rọ̀ o. Àwọn onílẹ̀, àwọn ni wọ́n rán mi, àwọn ni wọ́n sọ fún mi wípé kí n máa lọ, àwọn wà pẹ̀lú mi. Àwọn onílẹ̀ ni wọ́n sọ fún mi wípé kí n máa wí, ayé ò ní gbohùn lẹ́nu mi. Èmi kàn ń lanu ni, àwọn ni wọ́n ń sọ ọ̀rọ̀ jáde. Ẹ ṣeun bàbá mi Fáyọmí Fákáyọ̀dé. Àwọn onílẹ̀ lọ ní kí n máa ṣe, yóò máa jú mi ṣe. Ẹ ṣeun, mo dúpẹ́. Ẹ bá wa pín kí àwọn ènìyàn tí wọ́n ti mọ̀ wípé a ti wà lórí ètò kí wọ́n bá lè mọ̀ wípé a ti wà níbí ní digbí. Ẹ bá wa follow wa lórí page wa lórí YouTube, ìtẹ̀síwájú ilẹ̀ Oòduà. Tẹ́ bá ti tẹ̀ síbẹ̀ ó máa yọ jáde, ẹ lè darapọ̀ mọ́ wa. Ẹ ṣeun. Lórí Facebook yìí náà a ní page ìṣẹ̀ṣe làgbà. À ń gbìyànjú láti máa sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe, láti máa sọ̀rọ̀ bí àwa ọmọ Oòduà bá ṣe máa padà sínú ìṣẹ̀ṣe. Nítorí pé kí ni ìṣẹ̀ṣe làgbà? Egungun ẹ̀yìn wa òun ni ìṣẹ̀ṣe. A ò sì ní jẹ́ kó parun láṣẹ Èdùmàrè. Ìṣẹ̀ṣe á gbé gbogbo wa. Lónìí ọ̀rọ̀ wa ò pọ̀ àwọn òṣèré tíátà, òun ni a ó máa bá wí lónìí. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí lórí ètò yìí, a kì í figbá kan bọ̀kan nínú. Bó ṣe rí la ṣe máa ń sọ. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, òun ni ìkan lára ọmọ wa ní ilẹ̀ Oòduà, bàbá wa, ọmọ wa, bàbá àgbà wa, ọkùnrin wa ní ilẹ̀ Oòduà tó kú. Ẹ jẹ́ kí a jọ gbọ́ orin wọn kí àwọn onílẹ̀ kí wọ́n lè dẹlẹ̀ fún wọn. Ẹ ṣeun o bàbá mi Olúwo Kẹ́hìndé Míkì, ẹ káàbọ̀. Bàbá mi Kazeem Yusuf, ẹ bá mi máa pín kárí.
ìyá mi Lọ́lá ẹ bá wa máa pín. Only the angels of God is white, a black man is devil. Nǹkan tó yìnbó jẹ́ ká gbọ́n nìyẹn. Too long we've been sitting down for so long. We've been fool around for too long. Àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn but ọmọ wa bàbá wa ní ilẹ̀ Oòduà àwọn ni wọ́n kan orin yẹn má jẹ́ kó dùn mí Fáṣakin òun lórúkọ wọn má jẹ́ kó dùn mí Fáṣakin ṣe rí orin yẹn fún àwa tí a gbọ́yìnbó òun ni wọ́n sọ fún wa pé a ti jókòó tẹ́tẹ́rẹ́ jù ní ilẹ̀ Áfíríkà a ti jókòó jẹ́jẹ́ tẹ́tẹ́rẹ́ jù ní ilẹ̀ Oòduà a ti jókòó ó ti pẹ́ táwọn òyìnbó ti kó wa lẹ́rú bàbá mi Lateef Ìṣọ̀lá ẹ káàbọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá wa pín kárí bàbá wa má jẹ́ kó dùn mí Fáṣakin àwọn ni wọ́n sọ fún wa pé a ti jókòó jù ní ilẹ̀ adúláwọ̀ ká dìde ó ṣe wá jẹ́ pé àwọn áńgẹ́lì Olódùmarè òyìnbó ni wọ́n àwọn èṣù ní dúdú kí ló fà á a ti rí wọn gẹ́gẹ́ bí Olódùmarè a ti rí wọn gẹ́gẹ́ bí òòṣà àkúnlẹ̀bọ a ti rí àwọn òyìnbó bí ìgbà tó yẹ pé àwọn ló dá ayé àti ọ̀run kódà ó kù díẹ̀ kí àwa adúláwọ̀ máa sọ wípé òyìnbó ló dá wa gẹ́gẹ́ bí èèyàn ìdí nìyẹn tí Olódùmarè àwọn onílẹ̀ fi gbé ìkan lára wa dìde láti wá jí wa pépé lọ́pọlọ wípé ká lè padà nítorí pé odò ni wá a ti ń gbàgbé orísun wa ẹ̀yin àgbà náà lè sọ wípé odò tó bá gbàgbé orísun gbígbẹ ní gbẹ òun ni bàbá wa má jẹ́ kó dùn mí tí a mọ̀ sí Majek Fashek tí wọ́n sọ fún wa wípé a ti sùn a ti gọ̀ bí ẹ̀kọ́ méjì tí wọ́n ń jẹ̀kan lọ́wọ́ tí ìkan ń wò bàbá mi Bọ̀dé Ògúnjọbí ẹ káàbọ̀ sáàrin wa ẹ ṣeun ẹ kú àtìlẹ́yìn a ti sùn òun nìyẹn o bàbá yìí ti kú ṣùgbọ́n ọ̀rọ̀ wọn tí wọ́n bá wa sọ pẹ̀lú orin wọn ò kú bàbá yìí ti kú bónírèsé wọn bá láwọn ò fi gbá mọ́ iyì tí wọ́n fi sílẹ̀ yìí kò ní parun àwa adúláwọ̀ àgàgà àwa ọmọ Oòduà a kàn máa ń gbọ́ orin ni a kì í jẹ́ kí orin yẹn kó wọnú ọpọlọ wa kó wọnú akínyẹmí ara wa iyì tí ò dá níbẹ̀ la máa ń mú gbọ́ nínú àwọn
àwọn orin tí a máa ń gbọ́ a kò máa ń gbọ́ orin pé ká fi ṣe fàájì ara wa ni àwọn orin míì ò wà bẹ́ẹ̀ àwọn orin kankan míì kò wà bẹ́ẹ̀ ó wà fún pé kẹ́ ẹ lè fi ronú kí gbogbo wa lè fi ronú ká lè fi ronú ara wa ni ṣùgbọ́n a ti fi fàájì a ti fi bà nǹkan jẹ́ ní ilẹ̀ Oòduà bàbá wa má jẹ́ kó dùn mí Fáṣákí nìyẹn o bàbá wa má jẹ́ kó dùn mí Fáṣákí nìyẹn wọ́n ti sọ fún wa ní kọ̀kọ̀ wọ́n ti sọ fún wa ní ìbàbá pẹ̀lú orin wọn ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká rántí ibi tí a ti wá tá a bá rántí ibi tí a ti wá a ò lè mọ bí tá a dorí kọ ẹ ṣeun ẹ káàbọ̀ bàbá mi Lawal Jamiu ẹ káàbọ̀ ẹ jọ̀ọ́ bàbá mi Moshood Bákàrẹ̀ ẹ bá wa máa pín ẹ ṣeun láti USA bàbá mi Moshood Bákàrẹ̀ ẹ ṣeun ẹ bá wa máa pín ètò yìí jẹ́ ètò kan tó yẹ pípé òtítọ́ ọ̀rọ̀ òun làwa ń sọ níbí àwa máa ń sọ bó ṣe rí ni àwa máa ń lù ú bó ṣe rí ni a kì í fi igbá kan bọ̀kọ́ nínú lénìí a máa sọ̀rọ̀ nípa àwọn òṣèré tíátà wa àti àwọn akọrin ṣùgbọ́n pàápàá jùlọ àwọn òṣèré tíátà wa ní ilẹ̀ Oòduà torí pé ilé la ti ń kó ẹ̀ṣọ́ ròde ká má bàa dá wa lágara púpọ̀ àwọn òṣèré wa ní ilẹ̀ Kóòtù Òjíire irú eré àgbéléwò wo ni wọ́n ń ṣe fún wa irú àmì wo ló ní ní ara wa irú ibo ló ń gbà nínú ara wa àti ní ilẹ̀ Oòduà àti lórí gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Oòduà yìí ṣé àwọn òṣèré tíátà wa ṣé ìlànà tí bàbá wa Hubert Ògúndé tí wọ́n fi sílẹ̀ òun ni wọ́n ń tọ̀ ṣé eré tí wọ́n ń ṣe eré àgbéléwò tí wọ́n ń ṣe ṣé eré tó mú àṣà wa àti ìṣe wa lárugẹ àti ìṣẹ̀ṣe wa tó ń gbé lárugẹ ni ẹ káàbọ̀ bàbá mi Aboríṣàdé ẹ bá wa máa pín ẹ ṣeun lọ́dọ̀ tèmi o àwọn onítíátà wa wọn ò ṣe eré àgbéléwò tí ó mú kí ìṣẹ̀ṣe àti àṣà wa àti ìṣe wa ní ilẹ̀ Oòduà wọn ò fi gbé lárugẹ dípò kí wọ́n fi gbé lárugẹ wọ́n tún fi ń bìwó sí ni fún àpẹẹrẹ àtìgbà tí mo ti wà ní ọmọdé ni mo ti máa ń wo eré àgbéléwò tí mo ti máa ń rí wípé inú eré àgbéléwò wa ní ilẹ̀ Oòduà ni mo ti máa ń rí níbi tí pàìtọ̀ àbí àáfà tí ó ti máa lo orúkọ Jésù àbí orúkọ ànábì láti fi kojú àwọn oníṣẹ̀ṣe wa tí wọ́n sì fi ṣe kíni wọ́n sì fi já wọn kulẹ̀ nínú eré àgbéléwò yìí ṣùgbọ́n mo tún wá rò dáadáa mo wá wo àwọn eré àgbéléwò òyìnbó mo rí wípé ó yàtọ̀ gedegbe ẹ má jà fi dúdú pè funfun ká má fi funfun pè dúdú eré àgbéléwò òyìnbó tí mo bá wò mo rí wípé àwọn eré àgbéléwò àbáláyé wọn ni wọ́n máa ń pè ní epic movie ní òyìnbó mo máa ń rí wípé wọ́n máa ń ṣe eré tó yẹ pé àwọn tó ní agbára tó ń jókòó sídìí ìṣẹ̀ṣe wọn torí oníṣẹ̀ṣe náà làwọn òyìnbó àwọn náà ní ìṣẹ̀ṣe tiwọn àwọn tó ní agbára yẹn ẹ má ṣì mí gbọ́ tibitire ládàlẹ́ ayé ṣùgbọ́n àwọn tó ní agbára nínú eré àgbéléwò yìí wọ́n máa ń lò ó fún nǹkan ribiribi fún kí ìlú wọn lè ṣe kíni kó lè gbòòrò sí fún kí ayé wọn kó lè dání bàbá mi Adébáyọ̀ Sẹ̀míù ẹ ṣeun ẹ káàbọ̀ mo rí nǹkan tẹ́ fi ṣọwọ́ sí mi ó wà lọ́wọ́ mi mo sì máa lò láìpẹ́ yìí ẹ ṣeun
mo máa ń wò wípé bó ṣe máa ń ṣe eré àgbéléwò tiwọn nílùú òyìnbó wọ́n máa ṣe eré yẹn àwọn tó ní agbára kan àbí èkejì wọ́n á fi máa gba ìlú lẹ̀ lọ́wọ́ ebi ṣùgbọ́n àwọn tó ní agbára yẹn tí wọ́n ń lò lọ́nà òdì kejì àwọn náà máa ṣe tiwọn láti fi bù ìwó ṣùgbọ́n nígbà tí àwọn méjèèjì tí wọ́n ẹni tó ń ṣe bí àti tó ń ṣe rere tí wọ́n bá wá rí wípé ọ̀nà ibi táwọn ń lo agbára wọn sí yìí ó máa bí àwọn náà táwọn náà ń ṣe bíwó àwọn méjèèjì á wá papọ̀ wọ́n wá máa ṣe dáadáa láti fi gba ìlú wọn láti fi gba àwọn ènìyàn wọn kúrò lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ ibi èyí tó fẹ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n nínú eré àgbéléwò Oòduà mi ò rírí gbogbo rògbòdìyàn tó dẹ̀ ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Oòduà yìí mi ò rí ẹjọ́ ẹ má tí ì pè wọlé o àti ẹjọ́ ẹ jẹ́ ń sáré gbé kọ́ yìí bàbá mi kan ni ẹjọ́ ẹ má bínú. Hello daddy. Ok. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ ẹ káàbọ̀ bàbá mi ìyá mi Adéníkẹ́ Ọláìtàn ẹ káàbọ̀ ẹjọ́ ẹ bá wa pín kárí. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ ṣe rí eré àgbéléwò tí àwọn tiwa ń ṣe ó ń kó bá wa sí ni ó sì ń kó wa sínú oko ẹrú sí. Àwọn tó dẹ̀ ń ṣe eré àgbéléwò yìí fún wa gbogbo rògbòdìyàn èyí tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Oòduà ẹ káàbọ̀ bàbá mi Ayẹni ẹjọ́ ẹ bá wa pín kó kárí gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ yìí ipa wo ni wọ́n kó sí kò sí kankan nínú wọn ṣé ká ní àwọn tó wà nínú wọn tó ti lọ sókè òkun tí wọn kò dẹ̀ bá wọn ṣe eré àgbéléwò dàbí aláràmọ́ tí wọ́n dẹ̀ ti ń ṣiṣẹ́ mìíràn lókè òkun àwọn nìkan ló ń jáde láti sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn tó sì jókòó sídìí iṣẹ́ tíátà àgbéléwò yìí kò sí kankan nínú wọn tó jáde láti wá sọ̀rọ̀ wípé n tí ó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Oòduà yìí kò bójú mu nítorí pé kí ni wọ́n ń rí jẹ nídìí mọ̀dàrú bàbá mi Hasan ẹ káàbọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá wa máa pín káàkiri ẹ jọ̀ọ́ ẹ ṣeun ẹ káàbọ̀ ẹ kú bí kò ṣe sún yín kò sí kankan nínú wọn tí wọ́n gbọ́ síta láti wá sọ wípé n tó ń ṣẹlẹ̀ yìí a ò ní gbà bàbá mi Túndé Dàda ẹ káàbọ̀ sà ẹ jọ̀ọ́ ẹ bá wa pín kárí kò sí nítorí pé wọ́n rí jẹ nídìí mọ̀dàrú ẹ wò ẹ má jẹ́ afọ́ ọ̀pápọ̀ ọ̀lọ̀pọ̀ jò èmi náà jókòó mo rò nínú ara mi ò ríro mo rò lọ́pọlọ mi ò ríro mo rò lọ́kàn mi ò ríro mo wò wípé àwọn tó ń ṣeré àgbéléwò wa kí ló dé tí wọ́n fi máa ta àbùkù bá ìṣẹ̀ṣe ìṣe àti àṣà ilẹ̀ wa kí ló dé kí ló lè fà á ṣebí Yorùbá ẹgbẹ́ wa náà ni wọ́n kí ló dé tí wọ́n ò fi gbé nǹkan tiwọn lárugẹ débi wípé wọ́n tún ń jákulẹ̀ sí ni ṣéde mọ̀ àwọn olóyìnbó máa ń sọ kinní kan wá ní you are what you watch nǹkan tó o bá ń wò gẹ́gẹ́ bí eré àgbéléwò òun ni ìwọ gangan ìdí nìyẹn tí bàbá mi Fẹlá Aníkúlápó Kútì tí wọ́n fi máa ń sọ wípé when you read the book just look at the book and go but if you cannot look at the book and go read the book and use your brain ẹ jẹ́ kí n sọ ní Yorùbá wọ́n máa ń sọ wípé bàbá mi Fẹlá Aníkúlápó Kútì kó tó kú wọ́n sọ nínú orin wọn wípé tó o bá lè kàwé kà á tó bá lè kàwé kà á kó bá tiẹ̀ lọ ṣùgbọ́n wo ìwé yẹn kó bá tiẹ̀ lọ ṣùgbọ́n tó o bá lè bá tiẹ̀ lọ kà á kó lu ọpọlọ rẹ tó bá ń kà gbogbo ohun tí wọ́n kọ sínú ìwé kọ́ ni wàá máa tẹ̀lé bàbá mi Túndé Dàda wọ́n ní ọ̀rọ̀ àwọn ní tíátà yẹn kò wúlò pàápàá àwọn tí wọ́n ń sọ òyìnbó mọ́ Yorùbá àwọn yẹn bàjẹ́ bàbá mi kì í ṣe yẹn nìkan tó bá sọ òyìnbó mọ́ Yorùbá ìyẹn ìbàdà ọ̀rọ̀ tí mò ń sọ lénìí
tí mò ń sọ tó ń dùn mí mo mà ní mo ní evidence mo ní nǹkan tí mo lè fi hàn yín tí mo lè fi sọ pé tí mò ń sọ rẹ̀ mo mọ tí mò ń sọ mo sì máa fi hàn wá ṣùgbọ́n ẹ jẹ́ ká máa bẹ́tẹ̀ lọ díẹ̀díẹ̀ ṣe rí àwọn tó ń ṣe fíìmù àgbéléwò fún wa wọ́n fi ń kó wa sí oko ẹrú sí ni nítorí kíni nítorí ìmọ̀tara wọn nìkan bàbá mi Ajétókẹ́ ẹ káàbọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá wa máa pín gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ mo rò mi ò ríro mo wá mú aago mi mo wá ń wò wípé kí ló lè fà á gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wọn ò dá sí gbogbo nǹkan tó ń rí gbogbo ìlú ṣe dàrú ṣé kò kan àwọn náà ni bọ̀tí wọ́n kàn àwọn mí inú wọn kàn gbọ́ sí agboolé kan á pé nǹkan kí ló wá ń ṣẹlẹ̀ Oòduà Republic ibi ìgbọ́ nínú ìkọ̀kan lẹ́nu ìkọ̀kan nù wọn mo wá rò ó mo wá ní òkè mo máa bá kan nù wọn sọ̀rọ̀ mo wá bá kan nù wọn sọ̀rọ̀ mo wá ń sọ fún ìkan nù wọn mi ò ní dárúkọ mo wá bá kan nù wọn sọ̀rọ̀ mo sọ fún wọn pé ǹjẹ́ ìṣe yìí ò dáa orúkọ mi Òṣàtọ́lá lórúkọ mi èmi látọ́kùn ètò ìṣẹ̀ṣe làgbà kí ló dé kí ló fà á tẹ́yìn tẹ́ ń ṣe fíìmù àgbéléwò tẹ́ máa ṣe fíìmù tó máa tàbùkù àti ìpá bá ìṣẹ̀ṣe wa ní ilẹ̀ Oòduà àti àṣà wa àti ìṣe wa àmọ́ èsì tí mo gbọ́ ó yà mí lẹ́nu kò tún yà mí lẹ́nu ìdí tó fi yà mí lẹ́nu ni wípé ṣé pé àwọn yìí tún dẹrú owó ṣé rí pé òmìnira tó yẹ ká gbà ní ilẹ̀ Oòduà ó mà pọ̀ iṣẹ́ mà pọ̀ bàbá mi Ọlárewájú wọn ní all our artists are betrayal they are betrayed us wọn kódà ọ̀dàlẹ̀ ni wọ́n abájọ tó fi ń kú ẹ jẹ́ ká là mọ́lẹ̀ torí níbí yìí a kì í fi gbàkọ̀bọ̀kọ̀ nínú tó fi ń kú tó fi ń yọ bí ọmọ ọwọ̀ lójoojúmọ́ èmi náà máa ń wò pé eléyìí tún ti kú ọmọ kékeré láì jàgbàlagbà kí ló ṣẹlẹ̀ àṣé iṣẹ́ ọwọ́ wọn ni ò mọ́ mo wá báyìí yẹn sọ̀rọ̀ mo wá ní kò wá yà mí lẹ́nu torí mo wò pé so a tún ní láti gbòmìnira lọ́wọ́ àwọn tó ń ṣe eré àgbéléwò wa ní ilẹ̀ Oòduà nítorí pé kí ni owó ó ti bayé jẹ́ owó ó ti bayé àwọn tó ń ṣe eré àgbéléwò wa ó ti bayé wọn jẹ́ wọn ò níṣẹ́ méjì tẹ́ bá wò wọ́n lórí Instagram tẹ́ bá wò wọ́n lórí Facebook tẹ́ bá lọ wò wọ́n lórí gbogbo social media tẹ́ bá lọ wò wọ́n wọn ò mọ̀jú kọ́ máa tí ò ní ta cream tó fi ń bóra tí ò ní ta ìpara tó fi ń bóra ìyẹn máa lọ máa ta aṣọ ìyí tí ò ta aṣọ yóò ta góòlù ìyí tí ò ta góòlù wọ́n máa bára wọn jà wọ́n máa ṣépè fúnra wọn wọ́n máa túdi ara wọn síta ìyí tí ò dẹ̀ ṣe yẹn dẹ̀kẹ̀rẹ̀ gbogbo ìgbésí ayé ẹ̀ ló máa gbé síta tó máa ṣe pé ó ń dùn fáwọn àwa dáadẹ̀ ní ilẹ̀ yìí adẹ̀ ń jìyà mo wá béèrè lọ́wọ́ ẹ̀ mo ní kí ló dé èmi ni atọ́kùn ètò yìí kí ló ṣẹlẹ̀ ó ní nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ṣe mọ̀ nǹkan tá à ń ṣe eré àgbéléwò tá à ń ṣe yẹn a ò ṣe láti fi máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ o nìkan a ṣe láti máa fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nìkan ṣùgbọ́n a fi ń pa owó ni mo kò tètè yé mi ìgbà tí mo kọ́kọ́ kọ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí kò dá mi lóhùn ìgbà tó wáyé mo wá ní kì í ṣe tìjà ẹ dá mi lóhùn èmi náà fẹ́ mọ̀ ìdí kan àbí kejì ni ó ní kì í ṣe pé àwọn fi ń ṣe pé kẹlẹ̀ kọ́gbọ́n díẹ̀ nìkan kí ló wá dé tẹ́ fi wá ń ṣe o ó ní àwọn ènìyàn ẹ máa gbọ́ mi o àwọn èèyàn ló máa ń san owó fún àwọn so ẹni tó sanwó fún àwọn yẹn ó máa sọ irú fíìmù irú eré àgbéléwò tí wọ́n máa ṣe àti bó ṣe máa ṣe
èmi bá ibẹ̀ nìkan ní ìsìn ẹ jẹ́ kí n là kó yé wa dáadáa tí mo bá jẹ́ pásítọ̀ ní ìsìn tí mo jẹ́ pásítọ̀ àbí àfà màá lọ sọ fún àwọn tó ń ṣeré àgbéléwò wípé ẹ lọ ṣe fíìmù o ṣe rí ẹ máa wá ṣe fíìmù yẹn pé tí ẹnìkan bá jẹ́ àjẹ́ àbí tó bá ní agbára ìṣẹ̀ṣe lọ́wọ́ kó máa fi agbára yẹn kó máa fi dààmú gbogbo ìlú èmi tẹ́mi wá jẹ́ pásítọ̀ ẹ wá gbé ẹnìkan jáde pé pásítọ̀ ni òun ló máa wá lọ gba agbára lọ́wọ́ oníṣẹ̀ṣe yẹn òun ló máa fi orúkọ Jésù lu oníṣẹ̀ṣe yẹn kí ó lè kú kán lè mọ̀ wípé agbára wà lọ́dọ̀ Jésù àbí agbára wà lọ́dọ̀ àfáà. Nígbà tó sọ ọkàn mi bàjẹ́ inú mi bàjẹ́ mo ní ṣé pé ìdí tí àwọn aráabí ti fi ń ṣe eré àgbéléwò tí wọ́n fi ń kó wa lẹ́rù sí òun nìyí. Ó ní kódà ibi tó sọ dé ó ní tèmi bá fẹ́ káwọn máa ṣe eré àgbéléwò tó máa gbé ìṣẹ̀ṣe lárugẹ kémi kó owó wá fún òun máa kí n kó owó kí n fi ti òun lẹ́yìn òun á wá ṣe eré àgbéléwò tó máa fi gbé ìṣẹ̀ṣe lárugẹ. Mo wá sọ fún pé kì í ṣe àti fún ẹ lówó láti fi ṣe eré àgbéléwò láti fi gbé ìṣẹ̀ṣe lárugẹ ní wàhálà o ṣùgbọ́n fíìmù mélòó eré àgbéléwò mélòó ni mo fẹ́ kó owó ẹ̀ sílẹ̀ láti fi yí àwọn ènìyàn tẹ́tí fi da ọpọlọ wọn rú láti fi yí wọn lọ́kàn padà fíìmù mélòó ni mo fẹ́ kó owó ẹ̀ sílẹ̀ nítorí ẹ ti bà nǹkan jẹ́ jìnnà nítorí ẹ ti dà nǹkan rú jìnnà ìṣẹ̀ṣe ò dẹ̀ níyì mọ́ àṣà wa ò níyì mọ́ ìṣe wa ò níyì mọ́ lójú àwa ọmọ ilẹ̀ Oòduà nítorí owó nítorí ipò ẹ ò lè rí ìkọ̀kan. bàbá mi Babátúndé Fáwuyì bàbá mi Adéwálé Ifádára ẹ ṣé ẹ káàbọ̀ sáàrin wa ẹ bá a máa pín eré àgbéléwò tẹ́ ń ṣe yìí kódà kí ló dé ṣebí ọmọ ilẹ̀ Oòduà ni ìwọ náà bàbá mi Ọláyọmí Kóìkì kódà mo ní ìgbẹ́kẹ̀lé nínú yín àwọn jagunjagun tí ìṣàgùn nù lóògùn ọ̀fẹ́ o àwọn eré àgbéléwò tẹ́ ń ṣe ẹ fi ń kó wa lẹ́rù sí ni mo kọ́ sí ẹ jẹ́ kí n fi hàn yín kó má dàbẹ́ ní pé mo ti pa orúkọ rẹ̀ nítorí pé ṣùgbọ́n tó bá jáde fún mi tó bá tí ìjọ́kíjọ́ tí mò ń ṣe yìí tó bá dé ọ̀dọ̀ ẹ̀ tó bá jáde fún mi màá tú láṣìírí mo dẹ̀ mọ̀ pé kò ní jáde ìyẹn ni tí mò ń sọ̀rọ̀ yìí tí mò ń sọ ọ̀rọ̀ ẹ̀ yìí òun ni mo kọ́ sí ṣé ń rí dáadáa mo ní orúkọ mi ní Òṣàtọ́lá ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè ìbéèrè kan ní ọwọ́ yín kí ló dé tẹ́ fi ń tàbùkù bá àṣà àti ìṣe wa ní ilẹ̀ Oòduà bàbá ìyá mi ọmọọba Adéọlá ẹ káàbọ̀ mo kọ́ síbẹ̀ kí ló fi dá mi lóhùn ẹ jẹ́ kí n fi hàn yín bóyá tó ẹ bá tún kíní yìí wò torí a ò ní àsìkò n tó fi dá mi lóhùn rèé ṣé ti rí ó ní most movies you see us are funded by someone ṣé ti rí and you say what they want and do what they want ṣé ti rí eré àgbéléwò tí ẹ ń ṣe owó lẹ̀ ń wò owó lẹ̀ ń wò kì í ṣòótọ́ ọ̀rọ̀ ni wọ́n sọ fún yín ṣé ti rí nǹkan tí mo fi hàn yín fíìmù àgbéléwò tẹ́ ń wò kì í ṣe òótọ́ ọ̀rọ̀ ni wọ́n sọ fún yín wọ́n ń parọ́ wọ́n ń fẹ̀kan tọ́ná fún yín nítorí owó mo máa ń wò nílé ayé yìí wípé
ṣé pé àwọn tó ń ṣe eré àgbéléwò wa wọ́n nílò òmìnira lọ́wọ́ owó náà? Wọ́n nílò òmìnira. Tẹ́ bá wò wọ́n wá tó bá ti ń sọ̀rọ̀ nǹkan tó da láàrin ìlú, wọ́n wá sá pamọ́, wọn ò ní sọ̀rọ̀ torí wọ́n ń jẹ lábẹ́ àwọn òjẹ̀lú. Tó bá dẹ̀ wọn ò lè sọ̀rọ̀, ṣé ẹ̀yin lè sọ̀rọ̀ níbi tẹ́ ti ń jẹ ni wọ́n ti ń jẹ nídìí àrídìmádàrú. Òun ló fà á tí wọn ò lè sọ̀rọ̀. Ṣùgbọ́n tí wàhálà bá wá bẹ́ẹ̀lẹ̀ tó bá wá ṣàìsàn débi pé wọ́n ní kó lọ mówó wá, àwa tá tó ń fi eré àgbéléwò wọn kó wa lẹ́rú sí, àwa ló máa tọrọ owó lọ́wọ́ ẹ̀. Ibi tí ọ̀rọ̀ wọn ti sú mi nìyẹn. Mo wò lẹ́nujọ́ mẹ́ta yìí, mo wo ibi tí wọ́n ti fọ̀rọ̀ wé bàbá wa Abíjàwàrà bí ẹkùn. Tí bá ní kí n máa gbé sórí ibi yìí, ó máa gbà wá lákòókò. Mo wo bàbá yẹn níbi tí bàbá yẹn ti ń sọ̀rọ̀. Wọ́n bá béèrè lọ́wọ́ bàbá wípé bàbá, àwọn eré àgbéléwò tẹ́ máa ń ṣe fún wa, a ò dẹ̀ rí yín mọ̀. Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀ tá a fi rí yín mọ́ nínú àwọn eré àgbéléwò yìí? Bàbá ní wọn ò pé àwọn ni, wọ́n náà wọ́n ti dàgbà. Bàbá nìyẹn o, ṣé ń rí bàbá? Bàbá ní wọ́n ní àwọn ti dàgbà, pé wọn ò pé àwọn, kì í ṣe pé bàbá ti dàgbà o. Nítorí pé ìgbà tí bàbá ń ṣe fíìmù tiwọn, kódà bàbá ní alákọ̀ọ́kọ́ èèyàn ní gbogbo Nàìjíríà bó ṣe tóbi tó àti ilẹ̀ Oòduà tí wọ́n máa kọ́kọ́ lo fóònù tí kìíní yẹn máa pè wọ́n Abíjà gbogbo aláwo, tí àjọ́n ó máa pè wọ́n máa mí wórówóró wọ́n á máa dá lóhùn pé kí ló tún ṣẹlẹ̀? Agbára ìṣẹ̀ǹbáyé, agbára àwọn onílẹ̀, agbára ìṣẹ̀ṣe àti àṣà wa àti ìṣe wa, òun ni bàbá yìí ni wọ́n gbé lárugẹ nígbà tí wọ́n lóòótọ́ tibi tire la dálé ayé. Ṣùgbọ́n ṣé àṣà wa ò wá dáa mọ́ ni? Ṣé ìṣe wa kò wá dáa mọ́ ni? Mo wo eré àgbéléwò kan tó jẹ́ eré òyìnbó, mo sì máa ń pariwo eré yìí nítorí ìdí tí mo fi máa ń padà sídìí eré yìí ni wípé ó jẹ́ eré kan tó làmìlàaka débi pé àwọn òyìnbó yẹn ìgbà tí wọ́n rí pé àwọn tó ń ṣe eré àgbéléwò yìí wọ́n ti tú àwọn láṣìírí jù, wọ́n bá ní season 4. Àwọn tó máa ń ṣe ní season by season yẹn, Legend of the Seeker lórúkọ ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹni tó bá lè bá mi kọ́ kẹ́ lọ wò ó lórí YouTube láti season 1 sí last season 3. Wọ́n máa ń tú àṣírí ìṣẹ̀ṣe wọn. Àwọn tó kù ti wá wo eré yẹn, wọ́n ti wá rí pé àṣírí tí àwọn aráabí ti tú ti pọ̀ jù. Wọ́n wá bá ní season 4 pé kán má ṣe mọ́. Now a ní láti lọ dìbò ìpè kán lè gbé season 4 yẹn jáde. Kí ló dé tí àwa kì í fi gbé nǹkan wa lárugẹ? Kí ló dé tí owó jọba nínú ìgbésí ayé àwa ọmọ ilẹ̀ Oòduà ju ọjọ́ ọ̀la wa lọ, ju ọjọ́ ọ̀la àwọn àrọ́mọdọ́mọ wa lọ? Kí ló dé tí a fi torí owó pépà tó yẹ pé àwa ènìyàn náà la tún ṣẹ̀dá ẹ̀, a tún jẹ́ kó kó wa lẹ́rú? Pépà tó jẹ́ pé àwa ènìyàn là ń ṣẹ̀dá pépà, là ń rọ pépà, a tún jẹ́ kó kó wa lẹ́rú sí. Kí ló fà á? Ẹ jọ̀ọ́ ojú òpó ti sílẹ̀ o, tẹ́ bá fẹ́ máa pè wọlé. Ẹ̀yin náà ẹ wò ó, gbogbo eré àgbéléwò tá à ń wò kì í ṣe bí bàbá wa Ògúndé ṣe ń ṣe lọ ṣe ń ṣe mọ́. Kì í ṣe bí àwọn bàbá wa Abíjàwàrà bí ẹkùn bó ṣe ń ṣe lọ ṣe ń ṣe mọ́. Wọn ò dẹ̀ pé àwọn bàbá tó sì bá wọn bàbá tó sì wà láyé yìí, wọn ò pè wọ́n sí mọ́ nítorí pé kí ni tàpó wọn ni wọ́n ń dùn àwọn ọmọdé ìsìn. Ìdí nìyẹn tó fi ń kú lẹ́wọ̀rọ̀. Ìdí nìyẹn tó fi ń ní àwọn àìsàn tí ẹ lè fetí gbọ́. Ṣùgbọ́n ẹ jẹ́ ká ti bi báyìí wò ó. Àwọn tó ń ṣe eré àgbéléwò yìí, tí wọ́n bá fẹ́ ṣe eré àgbéléwò,
wọ́n á lọ bá àwọn oníṣẹ̀ṣe, wọ́n á ní kán bá wọn ṣẹ̀yọ́nú àgbà kí àwọn ayé, kí gbogbo ayé máa fẹ́ tiwọn, kí gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe kó má bàa bu wọn lọ́wọ́. Ẹ jọ̀ọ́ ẹ bá mi bi wọ́n, ṣé àáfàá àbí pásítọ̀ ló ṣe ẹ̀yọ́nú àgbà fún wọn? Mi ò tàbùkù bá kìrìsìtẹ́nì àti mùsùlùmí o, mi ò sọ bẹ́ẹ̀ o, ṣùgbọ́n tó bá dágírí tó dágìrì, wọ́n máa sọ pé kẹ́lòmíì lọ tẹsẹ̀ lébọ̀, tí ó sì tẹsẹ̀ lébọ̀ tọ́lọ́hun á dẹ̀ gbàdúrà ẹ̀, táwọn onílẹ̀ á fàṣẹ sí gbogbo nǹkan tó fẹ́ ṣe. Kí wá ló dé tá à ń fi ẹ̀tẹ́lẹ̀ tá à ń pa làpálàpá ní ilẹ̀ Oòduà? Ẹ jọ̀ọ́ ojú òpó ti sílẹ̀ tí ẹ bá fẹ́ máa pè wọlé. Èmi ti sọ tèmi o, kí àwọn tó ń ṣe eré àgbéléwò fún wa kí wọ́n fi ìfẹ́kúfẹ̀ẹ́ owó sílẹ̀, kí wọ́n fi ìfẹ́kúfẹ̀ẹ́ owó kí wọ́n fi sílẹ̀, kí wọ́n jọ̀ọ́ kí wọ́n má kó wa lẹ́rú sí i. A máa gbòmìnira ilẹ̀ Oòduà. Ṣé rò pé nǹkan kékeré ni? Òmìnira tiwa ní kọ́kọ́ la màmá gba. A máa gba òmìnira ara wa lọ́wọ́ ara wa. Mo ti sọ kọjá, kẹ́ lọ wo àwọn fídíò tí mo ti ṣe kọjá, àwọn fọ́nrán tí mo ṣe kọjá. A máa gba ilẹ̀ òmìnira lọ́wọ́ òyìnbó. A máa gbòmìnira lọ́wọ́ China. A máa gbòmìnira lọ́wọ́ owó. A máa gbòmìnira lọ́wọ́ ìfẹ́kúfẹ̀ẹ́ ayé. A máa tún máa gbòmìnira lọ́wọ́ àwọn òṣèré tíátà wa, torí pé kí ni, wọ́n ti kó wa sínú oko ẹrú jìnnà. Ẹ máa wo ẹlòmíì tó máa ṣe fíìmù tó máa rí bí Jésù ṣe, bí pásítọ̀ ṣe ń fi orúkọ Jésù lu àjẹpá báyìí. Kódà ara yín máa bù máṣọ, ẹ máa rò pé bó ṣe ń ṣẹlẹ̀ ní ayé gangan ni òun ni wọ́n fi ń ṣeré. Ṣùgbọ́n ní tó dá mi lójú wípé àwọn tó ń fi nǹkan ìṣẹ̀ǹbáyé wa tí wọ́n fi ń ṣe ire wọ́n pọ̀, tí wọ́n fi ń tún nǹkan ṣe wọ́n pọ̀. Ṣùgbọ́n gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ láàrin ìlú, a rí àwọn ọ̀jẹ̀lú gẹ́gẹ́ bí ẹni tó yẹ ká lọ sọ fún wọn wípé n tẹ́ ń ṣe yóò da. Àwọn oníṣẹ̀ṣe wa là ń sọ pé wọ́n bà ayé ọmọ ọlọ́mọ jẹ́. Àwọn oníṣẹ̀ṣe wa là ń sọ wípé wọ́n ti bà nǹkan jẹ́. Àwọn tó lógo wọ́n ti gba ògo ẹ̀, kò dẹ̀ rí bẹ́ẹ̀. Àwọn ọ̀jẹ̀lú tí wọ́n ti fi nítorí nǹkan tí wọ́n máa jẹ láàrin ìlú, wọ́n ti fi bayé jẹ́. A ò rí tí wọ́n sọ mọ́. Tọ́mọ kékeré kan bá kú nísìn, a máa sọ wípé àwọn oníṣẹ̀ṣe ló pa, nítorí wọ́n ti rí ògo ẹ̀. Ṣùgbọ́n nígbà tí ọmọ yẹn tó ṣe àìlera, kí ló dé tí a ò fi bá àwọn ìjọba wí wípé ètò ìlera tí wọ́n ṣe kò kúnwọ́ tó? Ètò ìlera tí wọ́n ṣe kò kúnwọ́ tó. Ṣùgbọ́n a máa bú gbogbo àbùkù, a máa fi sọ fún àwọn tó ń ṣe ìṣẹ̀ṣe pé àwọn ló fà á. Ìdí nìyẹn táwọn onílẹ̀ wọn fi jà fún wa mọ́, torí a ti gbàgbé wọn, a ti pẹnu àbùkù àti fi tabá wọn. Bàbá mi Adékúnlé Àràká wọ́n fi ewì ṣọwọ́ sí gbogbo àwọn onítíátà wa. Òun ni a máa gbọ́, a dẹ̀ máa gbọ́ délẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ má tí ì pè wọlé, mo fẹ́ ká gbọ́ délẹ̀ kí a lè mú ìtó jẹ́ lílò, ká lè mú lò ń bẹ̀. Torí pé torí fọ́nrán yìí ó máa kárí ilé, ó máa kárí oko. Tó bá dé ọwọ́ tàwọn náà, wọ́n á lè mọ̀ wípé àti lajú, àti jí àsùnmọ́, àti mọ ohun tí wọ́n ń ṣe. Kí wọ́n yé máa ta àbùkù bá àṣà wa, ìṣe wa àti ìṣẹ̀ṣe wa mọ́ nítorí owó. Nítorí owó tó bá yá wọ́n máa sọ eré àgbéléwò sílẹ̀, wọ́n á ní àwọn fẹ́ lọ di honorable, àwọn fẹ́ lọ di councillor, àwọn fẹ́ lọ di igbá, àwọn fẹ́ lọ di àwo. Láti ọ̀dọ̀ bàbá wa Àràká rèé.
no mo rò pé àwọn tí wọ́n ta àbùkù bá fíìmù wa òun ni ẹ fi ránṣẹ́ sí mi o bàbá mi àràká kí ló ṣẹlẹ̀ kì í ṣe òun mọ́ ó dà pé kì í ṣe òun o torí ẹ dà pé ó ti mẹ́hẹ̀ o mi ò dẹ̀ rí o gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ dà pé màá tún gbà lọ́wọ́ wọn màá tún lọ tún play ní inú fídíò míì tí n bá tún ṣe live video tí n bá tún ṣe tí n bá tún wá gẹ́gẹ́ bí mo ṣe ń sọ tẹ́lẹ̀ ká máa sọ lọ ni wípé owó ó ti bà nǹkan jẹ́ ní ilẹ̀ Oòduà àwa èèyàn a ṣe nǹkan mọ́ nítorí ọjọ́ ọ̀la àárò ọ̀la lórí ìtaṣe kọjá sẹ́yìn wọ́n fi ewì ránṣẹ́ sí wa lórí ọ̀rọ̀ àwa obìnrin ẹ jẹ́ kí n ṣe ká lè gbọ́ káwa obìnrin dìde sórí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ká dá sí àti ìpọ̀ tó akọni ni wá. tóbìnrin ò lè ṣe kí lọkùnrin ṣe tóbìnrin ò lè ṣe. akẹ́yìn obìnrin rere nílẹ̀ Yorùbá akíyìn àdúpẹ́ akẹ́wọ̀n obìnrin rere abiyamọ gidi abiyamọ tara ẹ kú fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa nílẹ̀ Yorùbá nípa t'Odùduwà Republic àwọn obìnrin tí ń jáde wọ́n ti ń fọwọ́ sí wọ́n ti ń tẹ̀ka sí wípé ó tó kẹ́ alùbàtà yìí dárin afẹ́gbà Oòduà Republic àwọn obìnrin rere nílẹ̀ Yorùbá wọ́n ti ń fọwọ́ sí wọ́n ní yẹn ti dà tó gún ọbẹ̀ ti dà tó sè wọ́n ló di dandan káwọn náà gbáwájú káwọn gbẹ̀yìn ọjà rẹ̀ torí tilẹ̀ bá dáa àwọ̀lá wò akẹ́yìn ìyá wa ẹ̀yin ajígbọ́tọ̀kọ ẹ̀yin ò sí inú ẹgbẹ́ kílọ̀kọ́ ó ṣe ọjà rẹ̀ àwọn obìnrin rẹ̀ là ń kí lọ́wọ́ tí wọ́n ní làákàyè ọjà rẹ̀ tọkọ wọn bá ń soríire inú wọn ó sì máa dùn sí àní. akíyín ta ní báwo ń tobìnrin jẹ́ gbogbo èèyàn kẹta tí bá ti ń sọ pé báwo ń tobìnrin jẹ́ ó ti kú ni wọ́n ìgbé sí ẹ̀yin ìyá wa akíyín o akíyín lọ́pọ̀lọpọ̀ ẹ tì wá lẹ́yìn ẹ má tì wá lójú àwọn obìnrin ti kópa rigirigi nílẹ̀ Yorùbá níjọ́sí obìnrin rọpọtọ níyùn tọ́jọba nílùú Ọ̀yọ́ níjọ́sí. Ọọ̀ni Erelu obìnrin ni tọ́jọba nílé Ifẹ̀ ànípa ribiribi lobìnrin ń kó láyé iná Yorùbá ẹ jẹ́ ká kí wọn àwọn obìnrin rere a kí yín o àmọ́ lóore ìjà yí àjọjà ni Oòduà Republic àjọgbá ni. ẹ jọ̀ọ́ a ti ní ẹnìkan tán pè wá o ẹ jẹ́ ká gbé e ká lè gbọ́ nǹkan tí wọ́n ń sọ. ẹ ṣé o bàbá mi ẹ káàbọ̀. ẹni ọlọ́mọ ló ń bá yín sọ̀rọ̀. sá. ẹni ọlọ́mọ ló ń bá yín sọ̀rọ̀. tó ẹni ọlọ́mọ ẹ káàbọ̀ ṣe fẹ́ bá wa dá sétò ni. bẹ́ẹ̀ ni o. ó dáná ẹ bá wa dá sí o à ń gbọ́ yín. àwọn òṣèré tẹ̀ ń sọ yìí wàhálà ńlá òun náà ni wọ́n kó bá lùdó wa. ọ̀pọ̀lọpọ̀ wọn gẹ́gẹ́ bí ẹ ṣe sọ yẹn bẹ́ẹ̀ náà lórí owó ni wọ́n ń ṣe ní ìsìn kò sí nǹkan tó kàn wọ́n nípa pé bóyá ká máa sọ̀rọ̀ èyí tí ó jẹ́ kí àwùjọ kó ní ìtẹ̀síwájú èyí tó jẹ́ kí àwùjọ kó gba òmìnira. àsìkò tá a wà yìí àwọn eré orí ìtàgé wa lóde òní ẹ gbọ́dọ̀ jẹ́ kí ọmọ kékeré wò wọ́n. orí tá a bá wò lọ́wọ́ ń gbà ní ìṣẹ̀lẹ̀ agbọ́n báwọn ọmọdé pé ẹyẹ ìdíjú yẹn máa wọnú yàrá lọ. nítorí oríṣiríṣi àwọn nǹkan burúkú èyí tá à ń bá pàdé ń bẹ̀. àwọn eré tó ń kọ́yàn lọ́gbọ́n ní ìsìn kò dàbí nǹkan kan mọ́. mo rántí ìgbà tí ọ̀gbẹ́ni tó wà lẹ́wọ̀n lọ́jọ́ kìíní àná tó jẹ́ pírẹsidẹ́ǹtì South Africa ńgbà kan Mandela.
bẹ́ẹ̀ ni ipa tí orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ Áfíríkà tí wọ́n kó lórí Free Mandela àwọn ará South Africa ò lè gbàgbé láíláí. Báwọn olórin wá ṣe ń kọrin Free Mandela ńgbà náà òun náà làwọn olórin orí ìtàgé náà ń ṣeré náà ń ṣe Free Mandela. Ṣùgbọ́n ìbànújẹ́ ńlá ló jẹ́ wípé àwọn olórin orí ìtàgé òde òní wọ́n ti sọ ìlànà nù. Àti ìrẹ́ni kankan tó tiẹ̀ sọ nípa wàhálà tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ká má sọ pé wàhálà tó dé bá ilẹ̀ káàárọ̀ òjíire. Ohun tí ò bá ti lówó ní wọn kì í bá yàn dá sí. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé gbogbo nǹkan tí wọ́n ń ṣe lè rí kí wọ́n sọ̀rọ̀ nípa nǹkan tó jẹ́ kí àlàáfíà kó jọba bí ò ṣe pé nǹkan tí ó wáyé fún wọn. Ẹ wo ayé ti gbọ́ sí fíìmù báyìí o. Àwọn onígbàgbọ́ ọmọ sọ kínní kan wá ló pe ayé làwọ̀ páyé làwọ̀ páyé làwà ní ò bá rí Nàìjíríà ò máa jọ bẹ́ẹ̀ báyìí. Kábíyèsí. Ṣé báwọn bàbá ọba tó gbòǹdé ṣé bọ́n ṣe ṣe ń gbà tí wọ́n nílé? Ṣé bí àwọn bàbá ṣopẹpẹ wọ́n ṣe ń gbà tí wọ́n nílé? Ṣé bí àwọn ajínigbé ṣe ń gbà tí wọ́n nílé? Níbo? Wọ́n ṣe báyìí o. Kódà nínú fíìmù bàbá ẹ ṣé bàbá mi tẹ́ rán mi létí bàbá Ajílẹ́yẹ nínú kanú àwọn eré àgbéléwò wọ́n jẹ́ kán mọ̀ wípé ìṣẹ̀ṣe làgbà wọ́n dẹ̀ jẹ́ kán mọ̀ wípé àwa obìnrin tí a ní agbára òun ni Olódùmarè ṣe kíni lójọ̀wọ́ ayé lé lọ́wọ́. Ẹ ṣeun ẹ máa bárọ̀ yín bọ̀ sà. Ṣé rí àwọn bàbá yìí àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ni wọ́n ń ṣe àlè polówó ńgbà náà. Ibẹ̀ ni wọ́n ti jẹ́ ká mọ̀ wípé oríṣi àjẹ́ méjì ló wà, àjẹ́ funfun wà, àjẹ́ dúdú wà. Wọ́n ń jẹ́ ká mọ̀ wípé kì í ṣe gbogbo àwọn àjẹ́ náà ló ń ṣe ìkà. Ṣùgbọ́n ní tàwọn eléyìí ní ìsìn gbogbo wọn ló ń ṣe bí gbogbo wọn ló ń gé ọmọ ọlọ́mọ lẹ́mìí kúrú. Tẹ́ ẹ bá ti rí tíṣòro kan bá ti dé nínú eré Ajílẹ́yẹ táwọn kan bá ti ń gba ìlú láàmú tẹ́ ẹ bá ti rí bàbá Abìjà ẹ ti mọ̀ pé ọ̀nà àbáyọ ti wà. Ọ̀nà àdá fún yín o bàbá mi àdá fún yín. Nínú eré Jímàlú tẹ́ ẹ bá ti rí Jímàlú àbí Òṣàbùnmi. Òṣàbùnmi àwọn obìnrin akọni nìyẹn ẹ ṣeun. Ẹ ti mọ̀ wípé òkùnkùn ti paradà ìmọ́lẹ̀ ti dé nìyẹn. Ìgbọ́n lóde òní kí làwọn olórí orí ìtàgé wa ń ṣe. Owó ni wọ́n lé kà owó tí ò kì í tó wọn tó bá ti wá ṣàìsàn wọ́n á tún máa wá àwa tí wọ́n ń kó sínú ẹrú sí ká wá fún wọn lówó. Ẹ̀bẹ̀ wa máa wò ó owó náà wọ́n ń lo ọ̀nà bá. Tó ẹ pé wọ́n bá ń gba owó tí wọ́n ń lé ni kò yẹ ká máa ṣàìsàn ká tó máa sọ pé káwọn èèyàn máa ràn wọ́n lọ́wọ́. Bẹ́ẹ̀ ni. Saheed Òṣùpá kọ orin kan ẹgbẹ́ nkọrin ìdílé ni pé wọ́n fààyè náà fẹ́lẹ́ mi láti pè wọlé. Ẹ ṣeun. Saheed Òṣùpá kọ ní ẹ̀dá ń sáré ayé ìrántí ọ̀run. Ẹ̀dá ń sáré ayé ìrántí ọ̀run. Ìkan náà àwọn akọrin wa nìyẹn tí mi ò lè gbàgbé láéláé torí mo dárúkọ àwọn akọrin láti bẹ̀rẹ̀ ìṣẹ̀ṣe ni Saheed Òṣùpá ń gbé lárugẹ. That man is nìyẹn ó ti pọ̀ jù. Òun làwọn òyìnbó ń pè ní is too much. Ọ̀pọ̀lọpọ̀ ìròyìn tí ẹ̀rù ayé nìkan ni wọ́n ń létí. Àsìkò ẹni tó fẹ́ jayé táyé ò ní padà jẹ́ tán. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ẹjẹ́ ìfàyè tó lè mú láti pẹ̀. Ẹ ṣeun bàbá mi ẹ ṣeun ìṣẹ̀ṣe àgbẹ̀yìn ìtẹ̀síwájú ilẹ̀ Oòduà àjọ máa ṣe ni. Ẹ ṣeun ṣe rí i. Wọ́n ń lé ayé kò dẹ̀ sẹ́ni kankan nílé ayé yìí tó lè lé ayé bá kò sí ẹnì kankan láyé tó lè lé ayé bá àfọwọ́bàfílẹ̀ òun lọ̀rọ̀ ilé ayé àfọwọ́bàfílẹ̀ òun lọ̀rọ̀ ilé ayé kò sẹ́ni tó ń láyé bá kí ló dé tá a jẹ́ kí owó kó wa lẹ́rú ní ilẹ̀ Oòduà
kí ló fà á tí owó fi mumú láyà wa ju ọjọ́ ọ̀la wa lọ, ju ọjọ́ ọ̀la àrọ́mọdọ́mọ wa lọ, ju ọjọ́ ọ̀la àṣà wa, ìṣe wa àti ìṣẹ̀ṣe wa lọ? Kí ló fà á tí a kì í fi gbé nǹkan tiwa lárugẹ? Ṣùgbọ́n àwa èèyàn dúdú, àwa ń dúró de kí òyìnbó kó wá sọ fún wa wípé kíní yìí da, kíní yìí ò da, ká tó gbàgbọ́. Kódà òyìnbó gan sọ fún wa wípé àwa gangan ò da, èṣù ni wá, a dẹ̀ gbàgbọ́. A dẹ̀ gbàgbọ́. Adúláwọ̀ mi máa sọ wípé òyìnbó lẹ́yìn Ọlọ́run, òyìnbó ní igbákejì Ọlọ́run. Ta ló sọ bẹ́ẹ̀ fún yín pé òyìnbó ní igbákejì Ọlọ́run? Ṣé yín mọ̀ wípé ohun ribiribi tí wọ́n ń gbé ṣe ní ìlú òyìnbó, ara àwa adúláwọ̀, pàápàá jùlọ àwa ilẹ̀ Oòduà, ara wa ni wọ́n ti rí i. Ẹ jọ̀ọ́ ẹ má bínú dà pé a tún ti ní ẹlòmíì tí ń pè. Ẹ jọ̀ọ́ ẹ má bínú sà o. Ẹ̀yin náà lẹ tún pè wá padà. Ẹ jọ̀ọ́ ó dà pé ẹ máa pè wá padà, òkìní yẹn ti kọlura wọn o. Ẹ ṣeun sà. Àwọn tí wọ́n pè wá lẹ́ǹkan yẹn, àwọn náà lọ tún pè wá, wọ́n dà pé wọ́n tún rántí nǹkan kan tí wọ́n fẹ́ sọ ni. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, tí òyìnbó ò bá tí ì sọ fún wa pé kíní yìí da, kíní yìí ò da, a kì í mọ̀. Tí ọmọ ilẹ̀ Oòduà kan bá sọ fún ọmọ ilẹ̀ Oòduà ẹgbẹ́ ẹ̀ wípé jẹ́ ká máa lọ, kò ní dá lóhùn o. Ṣùgbọ́n tí òyìnbó bá ní jẹ́ á máa lọ, kódà ó ti tẹ̀lé dé kútú ẹnjí, nítorí pé kí ni a ò pọ́nra wa lé mọ́. Nǹkan tara wa kò jọ wá lójúmọ́. Kí ló fà á? Kí ló dé tó yẹ pé a ti di ẹrú owó? Gbogbo ohun tá à ń sọ yìí kó lè dání fún ìtẹ̀síwájú ilẹ̀ Oòduà ni, ká lè gba Odùduwà Republic ni. Ẹ káàbọ̀ bàbá mi. Ẹ ló sà. Ṣé ń gbọ́ mi dáadáa báyìí? A ti ń gbọ́ yín dáadáa sà. Ẹ wo kó ẹ tó parí ètò yín lónìí. Bẹ́ẹ̀ ni sà. Ẹ bá wa fọ̀rọ̀ ránṣẹ́ sí ọ̀gá Bello. Ẹ fọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn tó jẹ́ àwọn àgbààgbà nínú eré onítànṣeré tíátà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yìí àwọn náà ti pẹ̀ lànà nù. Àwọn náà ń gbọ́ bẹ ṣe ń sọ yìí. Tàbí ní àwọn eré mi báyìí ẹ mọ̀ mọ̀ pé sáwọn bàbá yìí ṣé wọ́n ń sún síwájú tàbí wọ́n ń sún sẹ́yìn. Ọ̀pọ̀lọpọ̀ ìlú kíríptì kó tó di pọ́n bọ́ síwájú kámẹ́rà. Èyí tí wọ́n kọ sínú script. Ẹ jọ̀ọ́ ẹ má pè wá lórí Imo. Ẹ jọ̀ọ́ tẹ bá ti ń pè lórí, mo máa ti ẹ̀ gbé Imo yẹn kúrò ńbẹ̀. Tẹ bá ń pè lórí Imo ó máa da ìpè orí WhatsApp yìí láàmú. Ẹ jọ̀ọ́ ẹ má pè wá lórí Imo, WhatsApp nìkan ni kẹ́ fi máa pè wá, torí ó ń da ti WhatsApp yẹn ó ń dà láàmú. Ẹ jọ̀ọ́ ẹ má pè wá lórí Imo, ẹ máa pè sórí WhatsApp nìkan. Gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan, wọ́n ní ká bá wọn sọ fún bàbá wa ọ̀gá Bello àti àwọn àgbààgbà òṣèré yìí tí wọ́n bá ti bọ́ síwájú kámẹ́rà báyìí, ohun tí àwọn dẹ̀ máa ṣe kò dẹ̀ yé wa mọ́. Irú ohun tí wọ́n fẹ́ máa kọ́ àwa tá a jẹ́ ọmọ fún wọn, wọn kò gbé. Ẹ má pè sórí Imo mọ́, mo ti sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan yẹn. Ẹ má pè sórí Imo mọ́, orí WhatsApp nìkan, orí WhatsApp nìkan. Ẹ má pè sórí Imo mọ́, ẹ jọ̀ọ́.
tẹ́ bá ti ń pè sórí Imo aago tó wà lọ́wọ́ mi yẹn ó máa já síra wọn ẹ máa pè sórí WhatsApp ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ̀ síbẹ̀ pé WhatsApp only ẹ jọ̀ọ́ torí aago tó wà lọ́wọ́ mi yìí ó máa já síra wọn ni tẹ́ bá ti ń pè mí lórí Imo gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ lọ lẹ́ǹkan yẹn wọ́n ní pé àwọn bàbá yìí àwọn náà wọ́n ń ṣe yán bí ọkà wọ́n ń ṣe bí ọmọdé nínú fíìmù àgbéléwò àwọn bàbá wa Ọ̀gá Bello ẹ jọ̀ọ́ ẹ bá wa bá wọn wí àwọn Mr. Latin gbogbo wọn kàn jọ̀ọ́ kàn má roto owó nìkan kàn jọ̀ọ́ kàn má roto owó nìkan ọmọ Oòduà náà làwọn náà kàn yé ta àbùkù bá wa kàn yé ṣe nǹkan tó máa tì wá lójú nínú eré àgbéléwò tí wọ́n ń ṣe kí ló fà á ìtọ́yẹ ká máa fi sún síwájú sí à ń sún sẹ́yìn ni nínú ìlú yìí èmi ti rí òyìnbó tó bọ́ síta tó ń sọ fún mi pé ọmọ ẹ̀ àjẹ́ ni bẹ́ẹ̀ ni ó sọ orúkọ ọmọ ẹ̀ ní Jezebel ó dẹ̀ sọ fún mi pé àjẹ́ ni ọmọ òun nítorí ó jẹ́ nǹkan ìyàlẹ́nu fún mi pé báwo lọmọ yìí ṣe máa jẹ́ Jezebel ṣèbóyìnbó náà ló kọ sínú bíbélì pé Jezebel àjẹ́ ni ó máa ń lo agbára ẹ̀ láti fi pa àwọn èèyàn tí Olódùmarè bá rán wá sáyé ṣùgbọ́n eré àgbéléwò tí àwa ń ṣe àwa tún fi ń ta àbùkù sí a tún fi ń kọ́ ara wa lẹ́rú sí ni ẹ̀ ń kó wa lẹ́rú ẹ̀ ń kó wa lẹ́rú bàbá wa Jídé Kòsọ́kọ́ ẹ̀ ń kó wa lẹ́rú àwa wí tán Ibrahim Chatta lẹ́nujọ́ mẹ́ta yìí àwọn náà gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin ìlú yìí wọn ò dá sí wọn ò rí nǹkan kan sọ sí ìgbà tí Ibrahim Chatta tó máa jáde ọ̀rọ̀ rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ láàfin òun nìkan ni wọ́n dá sí wọ́n sọ pé ẹ fà wọn bá wálẹ̀ o ẹ fà wọn bá wálẹ̀ o bí ìwà wa ṣe rí òun làwọn olórí wa ṣe rí báwo ni ìwà tiyín ṣe rí Ibrahim Chatta ṣé ìwà yín ó wọ̀tí pé kéèyàn fún yín ní olórí tó máa fẹ́ gba fún yín lóúnjẹ tó máa fún yín lóúnjẹ ìpọ́njú ṣó wọ̀tí ìwà yín ṣó wọ̀tí pé kéèyàn kó mú yín kó máa pa yín kó máa fi ebi pa yín ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀dẹ̀ bọ́ síta ẹ̀dẹ̀ ro ọpọlọ kí ẹ tó gbé ọ̀rọ̀ náà kalẹ̀ wípé ohun tí mo fẹ́ sọ yìí báwo ló ṣe máa dún létí ṣó dùn gbọ́ ẹjọ́ nọ́mbà tí wọ́n kọ síbẹ̀ yẹn WhatsApp nìkan ni kẹ́ kọ sí o ẹjọ́ ẹ bá mi kọ síbẹ̀ padà ẹ bá mi tún kọ kẹ́ bá mi kọ WhatsApp only ẹnikẹ́ni tó bá máa pè wá kí wọ́n pè wá sórí WhatsApp nìkan nítorí pé kí ni tẹ́ bá lọ pè ẹni yìí pè mí ẹjọ́ ẹ jẹ́ ká gbọ́ ohun tí wọ́n ní sọ ó dà pé wọ́n fẹ́ bá wa dá sí ètò ni kí irú ìwà wo la ní débi pé ó yẹ kí wọ́n kọ́ lóhùn Olódùmarè ọba àṣẹ̀dá ọba adẹ́dá kó fún wa láwọn olórí tí ó máa pa àwọn olórí tí wọ́n máa rán àwọn sójà wa lọ sí ibi tí wọ́n ti máa pa wọ́n àwọn olórí tó tí Ọlọ́run máa fún wa bí ìwà wa ṣe burú tó ní Ibrahim Chatta ń sọ nìyẹn òun ni mò ń sọ fún Ibrahim Chatta ìyẹn bá mi pín kó dọ́dọ̀ gbogbo wọn torí wọ́n sọ pé bí ìwà wa ṣe rí òun làwọn olórí wa ṣe rí ṣé Ọlọ́run fún wa ní olórí tí ẹjọ́ ẹ má pè mí sórí Imo orí WhatsApp ẹjọ́ ẹ bá mi kọ sílẹ̀ pé WhatsApp only ẹjọ́ kí n lè pin ẹ̀ down ṣé Olódùmarè fún wa ní olórí tó máa lajúlẹ̀ báyìí tí ẹnìkan máa bọ́ síta tó máa pera ẹ̀ ní Fúlàní tó máa wá mú ọ̀bẹ tó máa kì í bọ aláboyún tó máa fa ọlẹ̀ inú ẹ̀ jáde ṣé bẹ́ẹ̀ ni wàá wá ṣe burú tó ni ẹjọ́ ẹ jẹ́ ká gbé ìpè yìí. Hello. ẹ káàsán àbẹ́kù déédéé wòyí o ẹ jọ̀ọ́ gbọ́lẹ̀ tí ń pè wá o kí lorúkọ yín. Afras la ti ń pè afẹ́bá ìtafẹ́tò. ok ẹ bá wa dá sí. ṣe rí àwọn
àwọn iṣẹ́ oníṣìírí ẹ̀kọ́ tíátà ẹ̀ṣẹ́ jẹ́ àwọn pípọ̀ yẹn. Owó nìkan ni wọ́n lè owó lọ lè ṣe mọ̀ pé àwọn kódà ìgbà tí mo wà primary school àwọn eré àwọn abàmì ògùnkùdè wọ́n kó àwọn eléré wọn wá àwọn kìíní tó ń ṣeré fún wọn wọ́n wá ṣeré ẹ mọ̀ pé ó wà cultural ó wà traditional ẹ rí pé ìwé absolutely to learn from what they ṣe ẹ mọ̀ wọ́n bá wọ́n ti ṣe ìjọba ayé lásán tí wọ́n ń darí òkùnkùn bí mo bẹ́ẹ̀ máa ń wo kiri. mo ti wo gbogbo ẹ̀ náà kan la lè sọ mo ti wo mélòó la fẹ́ kà nínú ẹyẹ adípèwúlé wọn. ok ògbó ní gbogbo wọn tí a bá yọ lédi kílọ̀bù lédi Akíndé what's her name. Fúnkẹ́ Akíndélé. Fúnkẹ́ Akíndélé ó ní Fúnkẹ́ Akíndélé ó ní owó ẹ̀ mọ́ owó tó ní ó lé torí pé ó ṣe tó kára lọ ẹni tí wọ́n ń lókù pé èmi rẹ̀ tó ń lò ní ìgbésẹ̀ àti àmà àdẹ̀gbọ́ yín dáadáa o ẹ ní sùúrù o àgbọ́ yín mọ́ dáadáa o ẹ máa pè sórí WhatsApp mo ń gbọ́ yín sìn. ok mo ní tẹ bá wí tábìlì yẹn Ògògó sọ kí nìkan ó ní tẹ bá yọ Fúnkẹ́ Akíndélé ó ní owó Fúnkẹ́ Akíndélé nìkan ló mọ́ nínú gbogbo wọn. Bẹ́ẹ̀ ni ó sọ bẹ́ẹ̀ ó ní owó Fúnkẹ́ Akíndélé nìkan ló mọ́ nínú gbogbo wọn. kì í ṣe pé mi mo sọ mà tẹ bá fẹ́ ó sì ẹ̀yin lè lọ wo láti orí YouTube àbí ẹ̀lẹ́ ọgọ́gọ́ ẹ̀ ó ní owó Fúnkẹ́ Akíndélé nìkan ní. bẹ́ẹ̀ ni bàbá wa Ògògó bẹ́ẹ̀ ni. gbogbo àyókù àtẹ̀lé lórí bọ̀bọ̀ gbogbo àyókù wọ́n ní lórí kí. wọ́n ti jẹ bẹ́ẹ̀ ni. kó bá kan sùn kó pàṣẹ sórí ọmọ kí ẹ̀rọ bá ṣe tiẹ̀ tán á fún kìnní Wàsíù Àyìndé Adélọ́bí tí wọ́n máa ra Range Rover fún wọn ṣe é pé gbogbo orí ìjìnlẹ̀ ogun kiri. bẹ́ẹ̀ ni lọ́wọ́ pé iṣẹ́ wo ni wọ́n ṣe project wo ni wọ́n ṣe ṣe bí Ibrahim Chatta ló jáde ní bí 2 weeks ago tó ní nìkan pé wọ́n ṣe piracy lórí fíìmù tó ń ṣe tó jẹ́ sí ìjáde rárá ó wá sọkún ó wá ní tọ́ba lè tí àwọn fíìmù kò bá lè ṣe 1 million bí 1 million àbí 1,000 view òun ní ṣe ṣe lórí ìdílé. àwọn obìnrin ẹ̀rù lẹ́nu ní tí wọ́n fi wá Range Rover tó fi gbogbo àwọn fífi àbálòpọ̀ Range Rover àwọn Ìyábọ̀ Òjó wọ́n ní ṣọ́ọ̀bù. ara nǹkan tá à ń sọ náà là ń sọ owó yìí náà ni. kékeré wọn jẹ́ kí wọ́n concentrate bí àwọn Robert Ogunde tó fi sacrifice pẹ̀lú knowledge ọlọ́run fún wọn wọ́n fi ṣe fíìmù tó dájà ní fún wa ẹ̀wọ̀n ọlọ́run àti àríwá ẹ̀ṣẹ̀ gan. àṣẹ ẹ ṣeun bàbá mi ẹ ṣeun wọn. àwa wí tán ẹjọ́ orí WhatsApp nìkan ni kẹ́ ti máa pè wá nítorí ó máa ń já sí ara wọn ẹjọ́ orí. bẹ́ẹ̀ ni bàbá mi ẹ ti dé padà so èmi náà ti try mo ti gbìyànjú láti kàn sí yín ṣùgbọ́n mi ò rí yín pè òun ló fà á. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ wọ́n ti sọ fún wa wípé Ibrahim Chatta ti sọ fún wa wípé nítorí ìwà wa òun ni àwọn ní Ọlọ́run fi ń yan olórí fún wa olórí tọ́lọ́run dẹ̀ ń yàn fún wa nítorí pé ìwà wa ò dáa òun ni kán máa pa wá lẹ́yìn kọ̀ọ̀kan ni kí wọ́n máa rí ìyá tó jẹ́ ìyá lájà tiwọn kán máa bá ní àjọṣepọ̀ ní tipátipá nítorí pé ìwà wa ò dáa nítorí pé ìwà wa ò dáa ni kí wọ́n máa ṣá aláboyún kán máa yọ ọ̀lẹ inú ẹ̀. Bàbá mi Ọlárewájú ẹ sọ wípé ẹ sọpọ́ọ̀tì Oòduà Republic in support of Odùduwà must come to pass àṣẹ o àṣẹ ṣe rí gbogbo àwọn tí wọ́n dẹ̀ ń fi ẹnu àbùkù tó fi ń tàbá àṣà àti ìṣẹ̀ṣe wa yìí tí wọ́n ò dá sí wọn ò ní jẹ́ ń bẹ̀ nítorí pé àpò tiwọn ni wọ́n ń dù wọn ò dù bí nǹkan ṣe máa da fún tẹrú tọmọ mo tiẹ̀ ti gbàgbé ṣùgbọ́n kí n tó parí mo máa kan orin ilé wa a sọ wípé
nínú ìgbàgbọ́ tiwa ni wípé bí a ti bẹ̀rù òun náà la bí ọmọ. Ìgbàgbọ́ wa ní ilẹ̀ Oòduà nìyẹn, bí a ti bẹ̀rù la bí ọmọ. Ìṣọ̀kan àti òmìnira ní ká máa lépa. Àwọn onítíátà wa ò máa lépa ìṣọ̀kan àti òmìnira. Owó 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 tí àwọn baba ńlá kú baba wọn lé tí wọn ò bá, òun ni wọ́n ń lé kiri. Owó yìí náà ni, lẹ́yìn owó yìí ni, lẹ́yìn owó yìí náà ni, kí wọ́n tó dáyé ni wọ́n ti náwó, tó ń bá tún kú tó wọ́n á tún máa náwó lọ. Kí ló wá ń ṣe wá tá àṣewé agbéjẹmọ́wọ́? Ẹni tó rí ayé wá tó ráyé lò, òun ni kó jí láàárọ̀ kóhun kó jẹ ìrẹsì, kó bọ́ sí di ilé ìdáná kó sè ìrẹsì, kóhun kó jẹ ẹ̀pà, kó bọ́ síbi tí wọ́n ti ń tẹ̀pà kó jẹ ẹ̀pà. Ṣé ẹ̀yin ò rí wípé ọkọ̀ bọ̀gìnì èyí tí wọ́n ń lò láyé àtijọ́ òun kọ́ ló ń lò mọ́ ni? Láyé ìgbà kan ẹnìkan ìpè látún ti rí yìí o láti France lélẹ́yìí o. Hello. Ẹ ṣeun o bàbá mi, ẹ jọ̀ọ́ kí lorúkọ yín o àti ibo lẹ ti ń pè wá? Láàrin lórúkọ mi o àti Paris láti ń pè o. Ẹ káàbọ̀, èmi náà rí nọ́mbà yẹn náà bẹ́ẹ̀ ṣùgbọ́n mo ní kí n kẹ́ sọ jáde káwọn èèyàn lè gbọ́ mi. Ẹ káàbọ̀ sà. Ṣùgbọ́n inú mi dùn sí program tẹ̀ mú wa lálẹ́ yìí. Ẹ ṣeun bàbá mi. Ṣé ní problem kan tí mo kọ́ rí nípa àwa torí mi kì í máa ń sọ fún àwọn àwa ọmọ Yorùbá ní pé number one, ibi tá a tó a máa ń fẹ́ prove ẹ̀ fáwọn èèyàn bá ti kọjá bẹ́ẹ̀. Nígbẹ̀yìn wàhálà máa dé. Ṣé láwọn eléré wa wọ́n gbàgbé wọ́n sùn gbàgbéra. Ó láwọn tó ń fojú rò, wọ́n fojú olè ń fojú ro olè. Ta ló lè ta ní olè tó ń fojú ro olè? Wọ́n fojú ro àwọn politician wa ni. Ó dẹ̀ mọ̀ pé ìgbẹ̀yìn àwọn politician wa kò sí bó ṣe sá tó kò lè dá. Àṣẹ. So ìtẹ́lọ́rùn àwọn eléré wa ti sọnù tipẹ́tipẹ́. Ìtẹ́lọ́rùn tí èèyàn kan ṣoṣo ni wọ́n bá ní ilé kékeré tó ní mọ́tò ẹ̀yẹ ọkọ̀ àbí méjì, ẹ rí i pé láwùjọ wọn ò ní recognize ẹ̀ mọ́ láàrin ara wọn. Ṣùgbọ́n níwájú Ọlọ́run recognize ẹ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n ti sáré kọjá òjijì láwọn eléré wa. Ó difficult fún wọn láti dúró kán sòótọ́ mọ́. Tí wọ́n bìlí pé tán bá sòótọ́ nǹkan ò ní bọ́ sí wọn lẹ́nu mọ́. Ẹwà àtijọ́ tọrọ wọn á ṣe Oòduà máa wáyé kò ní wáyé, kò sẹ́ni wọn tó máa sọ̀rọ̀, kò sí sẹ́ni tó máa sọ̀rọ̀ nínú wọn. Ẹ máa wo orúkọ ọgbọ́n lálẹ́ ẹ̀gbẹ́ ṣe program yìí kò tọ́ṣì wọn. Ẹ̀wọ̀n kan ọmọ Yorùbá ní wọ́n ní máìkì kan tẹ́ pé àmọ́rí ìbárùkù ni kí òun gan kó tó tẹ̀lé. Wọn ò ní dá sí i torí wọ́n sì jẹ́ ń bẹ̀ yẹn. Bọ́tù bàbá mi ọ̀gbẹ́ni ọmọ wa tó kọ̀ǹtẹ́sì fún pẹ́sidẹ́ǹtì ńgbà yẹn, ìyẹn Ṣòwòrẹ́. Bẹ́ẹ̀ni sà. Bó ṣe jẹ́ ọmọ Yorùbá tó gbogbo Yorùbá ló kóra wọn tó tún kóra wọn lọ bá Hausa pé Hausa máa bọ̀ wáyé jì wa. Mo sọ fún ọ̀rẹ́ mi kan lọ́sàn-án tó pè mí láti Spain, mo lè mi ò lè bàbá mo ní Yorùbá ń blame Hausa, èmi mi lè blame Hausa láéláé. Ìbáwò wọn kọ́ máa kọ́ wa ń kó lórí lójoojúmọ́ ó mèmí lára because èmi ò mọ bó Yorùbá ṣe jókòó tó dédé ronú ipe ìjà lọ gbá sákó wáyé jì wa torí pé mi ìfẹ́ kọ́ ọmọ Yorùbá kọ̀ọ̀kan kọ́kọ́ ṣíwájú mi débẹ̀. Èyí tó torí ṣe kí nìyẹn nìyẹn o. Èmi la ṣáájú tó mi ìgbọ́dọ̀ gbà kí bí ẹni tó jù mí lọ ní abẹ́ tí mo jù lọ kò gbọ́dọ̀ kọ́kọ́ débẹ̀. tó ó ti pẹ́ tó ti wọ́lẹ̀ àwọn olórí eléré orí ìtàgé ọwọ́ wọn ni gbogbo ẹ̀ kú sí o ọwọ́ wọn ni àwọn gan ló da gbogbo ẹ̀ rú. Ẹ mọ̀ pé èèyàn wọn ló máa ń gbé èèyàn ga èèyàn ò lè fọ́ọ̀sì ara ẹ̀ ga ọlọ́run ló máa ń gbé èèyàn ga. Bẹ́ẹ̀ni. They all like respect, fake respect. Ó ti pọ̀ jù. Tó bá yára ẹ̀ o lè fi rí majority tó máa ń bọ́ sórí line tó máa sọ pé Yorùbá ló ní respect jù kọ́ stop yẹn kò sí ìlú kò sẹ́ni tó personal ní respect wọn kọ orúkọ country kankan fi respect sẹ́yìn ẹ̀. Kò sí Republic of Nigeria Yorùbá respect kò sí nǹkan tó jọ. Respect is even to be earned, is not to be commanded. You see?
you see so nǹkan táwọn nídìí nìyẹn ní society tó bá ń lọ káwọn èèyàn máa kí wọn this one òun mọ̀ pé láyé ò rí bẹ́ẹ̀ nípa ọ̀rọ̀ Odùduwà àti ẹ̀sọ́. bẹ́ẹ̀ ni sà. ṣeré ọ̀rọ̀ Odùduwà wa time ló máa take ó ní ẹlẹ́dẹ̀ẹ́ máa dọ́yọ̀. àṣẹ. àsìkò ló máa take. àṣẹ. ní màá sẹ́ẹ̀dì kíní kan sí yín lẹ́yìn program yín kẹ́ wò ó ibẹ̀ yẹn màá sọ fún yín forward ẹ̀ sí 2 hours tó bá ti pé 2 hours ẹ ti forward ẹ̀ lọ kẹ́ wá wò ó kò ju 5 minutes lọ. nígbà tí wọ́n interview ọba ìlú wípé ẹni ká máa bọ̀ Nàìjà nígbà tẹ́ ní Nàìjà dá káwá invest kò sí náà kò sómi kò sí security ìgbà tó ọba yẹn máa dáhùn ọba yẹn náà nígbà tẹ́mi náà dé Nàìjíríà generator 3 ni mo yà sínú ilé yìí pẹ̀lú solar. kábíyèsí olódò ẹ fi ránṣẹ́ sí mi ẹ jọ̀ọ́ mo máa fi ṣe ètò mi. mo fi ránṣẹ́ sí èèyàn kan ní London nílẹ̀ ó sáré pè mí nígbà tí mo ní kó gbọ́ bẹ̀yẹn imagine. ẹ fi ránṣẹ́ sí mi. irú àwọn yẹn lẹ́rù pé wọ́n fẹ́ tẹ̀ lódùdú wa. kódà ọ̀rọ̀ àwọn ọba wa ọ̀rọ̀ àwọn ọba wa ó ń gbóná nínú mi fẹlifẹli táyé bá ti ṣí sílẹ̀ mo máa fi ṣètò. gbogbo ọdún fẹ́ kún mọ́tò 2030 2040 ìlú òyìnbó gbogbo wọn tẹ́ rí yẹn tó bá wá sí ìlú òyìnbó wọn máa ń dàbí ọmọdé padà ní o wọ́n máa fọ́lọ̀ òfin tó wà ń bíbá ẹ̀ lè mọ̀ wọ́n mọ́. bẹ́ẹ̀ni. so kí ló wá dé táwa ń lu àtàwa sọ̀rọ̀ wa di àbúkà tó ń wúga sókè. ṣé láwọn musician wa mẹ́ta ni wọ́n ṣé láwọn musician wa they as good as a 0 person. ẹni náà wò tẹ̀ ṣe bẹ́ẹ̀ ni wọ́n gbé ní Nàìjíríà. tó bá wù yín kẹ́ sọ àwọn tí ẹ rọ. Òṣùpá nìkan ló ń kọ orin fún gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ Òṣùpá nìkan. ṣé mo pé tán bá sọ lọ tán bá sọ bọ̀ wọn lọmọ ọmọ Ìbàdàn lásán ni torí ọmọ Ìbàdàn ẹ̀ ó prove ẹ̀. wàláì. ó máa kọrin ìjìnlẹ̀ ní ká. wàláì. nǹkan tó ṣẹlẹ̀ ló máa. Ọlọ́run á jẹ́ kó fewú páwú kó dẹ̀ fèrègì jobi torí irú àwọn àgbààgbà tá a máa ń fẹ́ nìyẹn. àwọn ọ̀gá eléré wọ̀nyẹn tọ́wọ́n bó ṣe lè gẹ́ẹ̀tì mi sá láti ọ̀dà pé mo mọ̀ kẹ́nijọ́ mẹ́ta fún àwọn ẹni pẹ́sidẹ́ǹtì kìíní yẹn àwọn ọ̀gá wọn ní kẹ́ bá sọ̀rọ̀ ọ̀tẹ̀ mímọ̀ pé bí òwe Yorùbá ni bẹ́ẹ̀ bá sọ bẹ̀bẹ̀ sókè nígbàgbà. ibi pẹlẹbẹ ló máa fi lélẹ̀ bẹ́ẹ̀ ni owó yìí náà ni. tí Nàìjíríà ò bá gbé wọn ò lè tẹ̀lé yín láìsówó. bẹ́ẹ̀ni ẹ ṣeun bàbá mi ẹ ṣe o ẹ jọ̀ọ́ ẹ bá mi sẹ́ǹdì ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé ó ṣe kókó ẹ ṣeun sà yes sir ẹ ṣe o bàbá mi ẹ ṣe ẹ ń gbọ́ báyìí lórí ọ̀rọ̀ bí ìtẹ̀síwájú ilẹ̀ Oòduà yìí bó ṣe máa jẹ́ kókó nínú ẹ̀mí gbogbo wa. Bàbá mi Ọláyọmí Kóìkì máa ń sọ kinní kan wọ́n máa ń ní ẹ ò mọrú agbára tí mò ń lò àwọn náà jẹ́ àjìjàǹgbara tí ẹ bá ń wo orúkọ wọn òun ni mò ń wò lọ́wọ́lọ́wọ́ yìí Ọláyọmí Kóìkì tẹ bá jí láago 6 wọ́n wà ń bẹ̀ bẹ́ẹ̀ bá jí lóru wọ́n wà ń bẹ̀ lórí afẹ́fẹ́ tẹ bá jí ní ọ̀sán wọ́n wà ń bẹ̀ lórí afẹ́fẹ́ ṣé kì í sú ọmọkùnrin yìí ni ṣé kì í irú ibo lẹ́bàá ọmọkùnrin yìí ti rí agbára yìí wọ́n máa wá sọ wọ́n ní kò lè yé yín èmi gan tí mò ń lu agbára yìí gan kò yé èmi náà ó wá dàbí ìgbà tó yẹ pé gbogbo àwọn onílẹ̀ wa ni wọ́n ti dìde inú wa ni wọ́n ti ń sọ̀rọ̀ àwa kàn ń lanu ni ọ̀rọ̀ ń bọ́ àwọn ni wọ́n ń sọ kí ló fà á tí ìtẹ̀síwájú ilẹ̀ Oòduà tí ò ṣe jẹ́ orin kan ṣo tí gbogbo wa ń kọ ní ilẹ̀ Oòduà kí ló fà á tí ilẹ̀ Oòduà ò fi jẹ wá lógún tẹ bá wo àwọn Ìgbò gbogbo ìkọ̀kan náà ni gbogbo wọn ń sọ ìkọ̀kan náà ni gbogbo wọn ń sọ bí ilẹ̀ Oòduà bó ṣe máa wá sí ìmúṣẹ bí gbogbo ẹ̀ ṣe máa jẹ́ ṣíṣe bí Biafra wọn ṣe máa jẹ́ ṣíṣe fún wọn tí wọn ò ní tí kò ní sí ìkọ̀kan tó bá kódà nínú ogún Ìgbò tipátipá lẹ máa fi rí èèyàn kan tó máa sọ wípé òun ò sọ̀rọ̀ Biafra ṣùgbọ́n àwọn ọmọ Oòduà a sì ń ṣe báyìí àwa dàbí afẹ́fẹ́ tó ń fẹ́ lọ tó ń fẹ́ bọ̀ tí ò nílé àwa sì ń ṣe
ọ̀ṣáká ẹlòmíì inú wa ń ṣe òṣoko àwa ń ṣe òṣoko ṣáká ẹ jẹ́ kó jẹ́ orin ẹyàn kan ìṣọ̀kan àti òmìnira tí wọ́n ní ká máa lépa yẹn òun ló jẹ́ kó òkúkúdùn nínú wa a ò fẹ́ ṣẹrú mọ́ a ò fẹ́ ṣẹrú mọ́ a ò fẹ́ àwọn eléré orí ìtàgé wọ́n ti gbé dé ẹ máa gbọ́ ẹ jẹ́ ká gbọ́ nítorí ìyí tí bàbá wa Adékúnlé Àràká. mo kí i lọ́pọ̀lọpọ̀ o ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú iṣẹ́ tẹ́fẹ̀rẹ́ orí ìtàgé tó lóun léṣe ẹ fi ń kọ́yàn lọ́gbọ́n ọ̀dàre gbogbo ẹ̀yin eléré orí ìtàgé pátápátá mo kí i púpọ̀. Adékúnlé Àràká lèmi jẹ́ gbẹ̀ngbẹ̀lẹ̀kú ni mí tí ń dábì tó wù mí ọkùnrin ogun òkúta ní omi tí kíkó tútù tí ìbẹ̀rù rùn. ẹ̀yin eléré orí ìtàgé ọ̀rọ̀ kàn yín ẹ jẹ́ ká jọ yára wa lọ́gbọ́n lórí tí ń bẹ nílẹ̀ yìí ni ọjàre àgàgà nílẹ̀ Yorùbá àti wa látòrí ààrẹ wa Mr. Latin bàbá mo kí ẹ kú iṣẹ́ takuntakun. mo kí bàmí Yínká Quadri bàmí Táíwò Hasan Ògògó ọmọ kúlódò ọjàre mo kí yín o Madam Sajẹ ìyá mi Fáwọ́sátù mo kí yín ìyá mi Ìdíjẹ ìyá mi Lọlá. wa sẹ́wọ́n tó re mẹ́kà mo kí Délé Òdúlé mo kí Ọdúnládé Adékọ́lá Zayeri Kazeem mo kí gbogbo yín ẹ má bínú ẹ̀yin tí ń lè dákọ mo kí lọ́pọ̀lọpọ̀ lóòótọ́ tẹ́ ẹ bá ń ṣeré ìdí iṣẹ́ ẹni láti mọ́ni lọ́lẹ̀ lórí owó náà ni gbogbo ẹ̀ dálé lórí owó ni gbogbo wa jọ ń wá ṣùgbọ́n kí ló dé tẹ́ ẹ fẹ́rẹ́ yín tẹ́ ẹ fi gbèsè ṣe èmi àti yín láti jọ mọ̀ pé ṣẹ̀ṣẹ̀ la gba ọjàre kí ló dé tó jẹ́ pé eré tẹ̀ ń ṣe nísẹ̀yìn tí pásọ̀ bá ti kó wá kó ní ẹ ṣeré pé pásọ̀ lọ àjẹpa àbáwọn aláàfáà ò gbó wá kí wọ́n ní àáfàá má jẹ́ ọ́tàsírí àjẹ́ kí ló dé tọ́jà gbogbo eré lẹ́ ń ṣe gbogbo àwọn eré wọ̀nyí ó ń fa ìfàsẹ́yìn fún àṣà wa àti ìṣe wa Adékúnlé Àràká. eré yìí ó ń kà àwọn èèyàn lóminú ẹ ti fìbẹ̀rù àwọn àjẹ́ sí gbogbo ayé lọ́kàn pátápátá nú eré yìí kí ló dé. tá a làjẹ́ gan Adékúnlé Àràká ẹ jẹ́ júwèé díẹ̀ káráyé ó gbọ́ sájẹ́ ń bẹ àbájẹ́ òsì ọ̀jàre tí bá ń bẹ gbogbo àwọn obìnrin pátápátá tí ń bẹ láyé làjẹ́ sóso ń bẹ àbóso òsì ọkùnrin ní gbóso wọ́n bá jẹ́ pé lóòótọ́ nínú ìgbàgbọ́ tí yín oṣó ń bẹ adẹ́gbẹ́ gbogbo àwa bàbá pátápátá oṣó ni gbogbo wa Adékúnlé Àràká mo mórí ewì wá láti táwọn èèyàn sọ́nà ní gbogbo ibi tá a ti ṣẹ̀ṣẹ̀ gbé ẹ jẹ́ á padà sílé ẹ jẹ́ á padà sọ́dọ̀ àwọn bàbá wa kí ni wọ́n ń pè lájẹ́ àjẹ́ èdè Yorùbá ni ṣùgbọ́n àwọn èèyàn rò pé àwọn kan bẹ́ẹ̀ ń bì kan tí wọ́n máa ń tó ń bì kan tí wọ́n máa ń ṣèpàdé ẹlẹ́yẹ ni wọ́n ń pè lájẹ́ kò rí bẹ́ẹ̀ kí là ń pè lájẹ́ gan gbogbo obìnrin tó wà láyé tí bá ti ń ṣèkà sọ́mọ làkejì tí sẹ́ ọwọ́ rẹ̀ ọmọ tí ń tojú bọlé láti bá tẹlòmíì jẹ́ irú wọn tá a bá ká wọn àjẹ́ ni irú wọn tó bá ti jọkùnrin náà ní bá ń tojú bọlé kí láti bá tọmọnìkejì rẹ̀ irú wọn oṣó ni wọ́n. ẹ yé borí orí ìtàgé káwọn èèyàn dànù kò sí tí ń jàjẹ́ láyé torí ìpèdè Yorùbá ni gbogbo obìnrin tá a bá ti pè wọ́n ń jẹ́ wa ni obìnrin tá a bá ti pè tó bá ti jẹ́ àjẹ́nu wọ́n máa ń sọ pé àjẹ́ ọlọ́mọ ń bẹ àjẹ́ apani ń bẹ gbogbo ẹ̀ tó bá ti jẹ́kà nínú obìnrin àjẹ́ ni gbogbo wọn bẹ́ẹ̀ náà ni gbogbo èèyàn tó bá ti jẹ́kà nínú ọkùnrin oṣó là ń pè wọ́n.
ó ti mẹ́hẹ̀ o torí wọ́n pè wá ní o adẹ̀ ní kí á gbé e ló mẹ́hẹ̀ a tún sì máa gbọ́ délẹ̀délẹ̀ o torí ká gbọ́ délẹ̀délẹ̀ òun ni yìí ẹ̀ hello bàbá wa ẹ káàbọ̀ o. ẹ kú ṣọlúwa o. ẹ ṣe ẹ kú ìbánidásétò o orúkọ yín o fáwọn aráalé o àṣẹ o bàbá mi. hello sà mo ń gbọ́ yín o à ń gbọ́ yín o. hello ó dà pé ó ti mẹ́hẹ̀ o. tí ẹ bá ti ń pè wá bàbá mi Adédoyin ni wọ́n pè mí yẹn láti ìlú Qatar ẹ̀wọ̀n lè ṣe kí wọ́n má máa bá wa dá sétò. hello bàbá mi. yes. ẹ jọ bóyá ọ̀dọ̀ yín yẹn ni ariwo yẹn pọ̀ ẹ bá wa yín ilẹ̀ kẹ́ a lè gbọ́ gbogbo nǹkan tẹ́ ń sọ sà. ṣe tí ń gbọ́ sìn. bẹ́ẹ̀ ni sà àwọn aráalé náà ti ń gbọ́ báyìí ẹ bá wa dá sétò sà. ok mo ní ètò lẹ́yìn kan ṣe ìwọlé sí mi mo dẹ̀ rí tí mo lè rí ń bẹ̀. ok sà. orí afẹ́fẹ́ nǹkan tẹ́ ìsọlé ni ó dára gan ni ó yẹ kí àwọn ètò tiwa náà àwọn nǹkan tí ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ó yẹ ká máa gbé lárugẹ torí wọ́n ní bẹ́ẹ̀ bá ṣe pé bẹ́ẹ̀ náà ṣe máa bá pè é wọ́n tá bá ti gbé nǹkan tiwa náà lárugẹ kò ní sí wàhálà wọ́n á bá wa fẹ́ kò ní dàbí àwọn òyìnbó tó ń dé tó ń gba 1000 lọ́wọ́ tó ń fún wa ní ìpìnì àwọn ọ̀dẹ̀ gbé gẹ́gẹ́gẹ́. àwọn òṣèré tíátà tí àlà ń bá wí lẹ́nìí tí wọ́n máa ń fi eré àgbéléwò wọn tó máa fi ń ta àbùkù bá ìṣẹ̀ṣe. ẹ̀rù náà lèmi náà sọ. ok sà. wọ́n máa fi ta àbùkù bá ìṣẹ̀ṣe náà ní pé ká máa gbé àṣà tiwọn náà àṣà tiwa gangan lárugẹ nínú eré kéré tán bá ń ṣe ká máa gbé àṣà ilẹ̀ Yorùbá lárugẹ Odùduwà á gbé wa. àṣẹ bàbá mi ẹ ṣeun ẹ ṣe ẹ kú ìbánidásétò ẹ ṣe mo dúpẹ́ sà. yes sir. yes sir. yes sir mo ti pe dádì dáadáa o wọn ò gbé o ẹ bá mi sọ fún wọn pé mo ti pè wọ́n wọn ò gbé bàbá ní kí a máa gbé ìṣẹ̀ṣe lárugẹ ẹni bí nìkan ẹni bí àríjẹ nídìí mọ̀dàrú ló máa ní tá à ń sọ yìí ò rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa gbé ohun tiwa gangan nítorí pé wọ́n sọ wípé bónígbà bá ṣe gbé igbá ẹ̀ báyìí ni wọ́n ṣe máa bá a gbé ẹ jẹ́ gbọ́ nǹkan tí bàbá wa Adékúnlé Àràká ó gbà díẹ̀ náà ló kù wọ́n tó fẹ́ẹ̀ ka ìròyìn tán. àwọn wo ni àwọn ọmọ tí màá ṣe ránhùnránhùn wá ní ẹgbẹ́ nǹkan lọ́ọ̀dí ọ̀gẹ̀dẹ̀ fún wọn kò sí ìtọ́jú bẹ́ẹ̀ oríṣiríṣi ẹ̀dàlẹ̀ dáadáa láyé ìwà táyé ò lè papọ̀ mọ́ ti Kẹ́hìndé ẹ wá gbọ́ ti Kẹ́hìndé ò lè papọ̀ mọ́ làbá ọ̀dẹ̀rẹ̀ Olúwa ti dá gbogbo wa náà láti wà ẹ mẹ́rẹ́ orí ìtàgé wá ẹ fi gbẹ́sìn wa lárugẹ ńlẹ̀ Yorùbá ẹ̀yin eléré orí ìtàgé ẹ fi tún ṣẹ̀ṣẹ̀ ṣe ìṣẹ̀ṣe làgbà ó jàre gbogbo yín náà lẹ́sìn ń lò ṣẹ̀ṣe lẹ́ ń jẹ́ ṣẹ̀ṣe tẹ́ ẹ mọ́ babaláwo tẹ́ ẹ mọ́ pásítọ̀ tẹ́ ẹ mọ́ àfáà ìtọ́ba ti bá wa tí ọ̀dà alájẹ kan ní bẹ́ẹ̀nbẹ́ àkọọ́lẹ̀ ẹ̀dá ò ní í tàsé gbogbo bẹ́ẹ̀ dọ́ba ṣe rìn láyé dandan ni kò rìn ọjàre ẹ dákun ẹ yé fèrè orí ìtàgé káwọn ọmọ wa dànù àṣà wa ti ń parun díẹ̀díẹ̀ ń yòrò bí òrì kí ló dé ẹ̀yin lórí orí ìtàgé ẹ lọ tó bẹ̀ sí ọjàre àmọ́ pèsè ẹ̀yin lẹ̀ ń ṣe sí owó yín ni ṣùgbọ́n ẹ mọ́ gbowó lọ́wọ́ pásítọ̀ kan láti ṣeré pẹ̀lú àjẹpa ẹ mọ́ gbowó lọ́wọ́ aláàfáà kan láti ṣeré pé àfáà kan pàjẹ́ ẹ dákun níjọ́ wo lẹ ti ṣeré pé àjẹpá àfáà àbí àjẹpá pásítọ̀. Adékúnlé Àràká mo mẹ́lẹ̀ ìwá kí gbogbo wa lè mọ̀ ẹ mọ̀jà mọ̀ fi àjẹ́ dẹ́rù bara wa gbogbo obìnrin tá a bá ti fi àjẹ́ ni gbogbo ọkùnrin náà ó sọ ni gbogbo wọn àfi ká hùwà tọ́da ká ṣe tọ́da lórí èpẹ̀. ẹ fèrè yín ẹ fi ràn wá lọ́wọ́ nípa Oòduà Republic tá à ń jà fún gbogbo wa lóòótọ́ ọlọ́run lọ́mẹ́ni tí ń sìn wọ́n jàre Adékúnlé Àràká Oòduà Republic lèmi ń jà fún ní gbogbo gbà. ẹ máa bá ń pín káàkiri ẹ̀yin eléré orí ìtàgé mo fèyí fún ẹ dákun ẹ má bínú ibi tó bá bá lára yín
ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ fi eré orí ìtàgé yín kẹ́ ẹ fi gbé àṣà wa lárugẹ kẹ́ ẹ fi gbé ìṣà wa lárugẹ kẹ́ ẹ jẹ́ ká yọ mọ̀ pé Oòduà Republic òun gan lọ́nà. ibi tí bàbá wa Adékúnlé Àràká táwọn náà gbà dá sí ètò lónìí nìyẹn. Àwọn máa ń fi ewì ránṣẹ́ ni. Ẹ ṣeun, ohun yìí ò ní gbẹ lágbára Olódùmarè. Àwọn onílẹ̀ wọn ò ní gba ohùn lẹ́nu yín. Bàbá mi Adékúnlé Àràká jagunjagun ni yín, jagunjagun tí ìṣàgun òun ni ìran yín. Ẹ ṣeun. Wọ́n ti sọ fún yín o, ẹ̀yin tẹ́ ń ṣe fíìmù àgbéléwò, ẹ má kó wa lẹ́rú sí mọ́ nítorí ìfẹ́kúfẹ́ ti yín. Ẹ ṣe fíìmù, ẹ ṣe eré àgbéléwò láti fi gbé àṣà wa àti ìṣe wa àti ìṣẹ̀ṣe wa lárugẹ. Wọ́n máa ń sọ wípé owó àtán èèyàn ló máa kù, ṣùgbọ́n èèyàn náà àréyàn náà tó ń kù mọ́. Owó ọmọ tí wọ́n bí lánàá ó ti mọ̀ túmọ̀ owó. Arúgbó tó ti kù dẹ̀dẹ̀ tó ń súnmọ́ àti lọ síbi tí àwọn baba ńlá wa ń rè, òun gan owó lè máa gbọ́ lẹ́nu ẹ̀. Ilé bí àgbàlagbà míì ṣe ń lé owó gan ó ju tọmọdé lọ. Àádẹ́ lé owó yìí títí ẹ̀dá dẹ̀ lé owó yìí títí ẹlòmíì báyìí á lé owó títí tó máa fi kọlu kòtò. Ọ̀rọ̀ owó yìí náà ló máa bá lọ́run. Ẹ jẹ́ á gbé ìpè yìí nítorí wọ́n ti pè wá lẹ́ǹkan sí. Mo ti fẹ́ mú ètò yìí wá sí òpin nítorí pé kí ni ohun wà ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n òǹfà ọ̀nà fún ni ò jẹ́. Ohun mi kí n wà ń bí di àárọ̀ ọ̀la, màá máa rí ohun wí, màá máa rí ohun sọ. Bí mo ṣe ń mọ́lẹ̀ yìí ni màá máa mú yìí, bí mo ṣe ń mú yìí ni máa mú tọ̀hún. Ẹ jọ̀ọ́, ẹni tó ń pè mí yìí kò wọlé, kò lọ ló ń ké. Ẹ yá, mo fún yín láyè tẹ́ bá ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ lè pè mí lórí nọ́mbà yìí sórí Imo. Tó bá jẹ́ yín lẹ̀ ń pè sórí Imo tẹ́lẹ̀, ẹ lè pè mí sórí Imo. Kẹ́nikẹ́ni má pè mí sórí WhatsApp lọ́wọ́ yìí kí n sáré dá wọn lóhùn kí a fi parí ètò torí wọ́n ti ń pè tipẹ́tipẹ́. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, owó ó ti jẹ́ nǹkan òkúnkúndùn nínú ayé àwa ọmọ ẹ̀dá jù. A kì í ronú ọ̀la, a kì í ronú ọjọ́ ọ̀la àwọn ọmọ, a kì í ronú ọjọ́ ọ̀la àwọn àrọ́mọdọ́mọ tí a ò tí ì bí. Owó ìdí nìyẹn tí wàá fi ń ké tiwa ní mẹ̀yàmẹ̀yà ní ilẹ̀ Oòduà torí wọ́n ní ohun kan la gbé ń ké. Odídẹrẹ́ nìkan ló ń ké tiẹ̀ ní mẹ̀yàmẹ̀yà. Gbogbo wa ẹ pè mí lórí Imo, mò ń àláwọ̀, ẹ pè mí lórí Imo, ẹ pè mí lórí Imo torí ẹni yìí fẹ́ pè mí, mi ò dẹ̀ lè fi pípè wọn kí n fi dá wọn lágara. Tá bá ti gba ìpè wọn báyìí, a ò gba ìpè mọ́ fún tòní mọ́ nìyẹn. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ kí ọ̀la kó máa ṣe kókó láyé wa. Hello. Hello ma. Ẹ kọ́ ọ̀lẹ́, ẹ kú dédé ìwòyí o. Hello, Ọlásùnkànmí lórúkọ mi, mò ń pè láti Cairo. Àti bí last week ni mo ti máa ń follow program ọ̀bọ̀ tí bá ti fẹ́ pè lórí WhatsApp ó mọ ìmọ̀ kan tó ṣẹlẹ̀ network yẹn ń connect. Okay sir. Orí Imo nìkan ló ti máa ń lọ. Ẹ jọ̀ọ́ ìyá mi, gbogbo ìgbé ètò tẹ́ ti ń ṣe gbàgbọ́ ti bẹ̀ sí máa wò láti ọ̀sẹ̀ tó kọjá, ìbéèrè wà fún bẹ́ẹ̀ kò sí ìbéèrè yẹn lórí ọ̀rọ̀ tẹ́ mú wáyé òun lèmi fẹ́ sọ sí. Ṣé gbogbo àwọn tó ń ṣeré orí tíátà yẹn ní sinimá yẹn kò ń ṣe ẹjọ́ wọn, ẹ má dá wọn lẹ́bi o. Foundation ilẹ̀ Yorùbá tó dàrú òun ló bí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. Ànágbà àní kọ̀ọ̀kan ṣé rí ìlú tó bá máa kọ́lé ṣe rí pé foundation náà ti máa ń bẹ̀rẹ̀. Tí nǹkan bá ṣẹlẹ̀ ìsàlẹ̀ yẹn náà máa lọ. Ẹ jẹ́ ká ní láti lọ to ilẹ̀ wa, ká ní àwọn àgbà, because nǹkan tó ń ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá níbi fíìmù nìkan lẹ́yìn yọjú sí àwọn tó lórin ńkọ́, àwọn ọmọ wa tó yàyàkuyà. Ẹ̀ẹ̀mọ̀ yẹn ọmọ gidi tó wà ilẹ̀ Yorùbá tó jẹ́ pé gbà pọ̀ rí kan ṣe kan, ìgbà wo náà ní dán máa mú gbó, iṣẹ́ wo náà ní ṣe.
so gbogbo àwọn tó ń ṣe eré ìtàgé yìí ìgbà tó bá náà fẹ́ máa ṣe fíìmù yìí tó sẹ́ni tó máa promote wọn tó sẹ́ni tó máa sponsor wọn ibi tó wọ́n bá wà dẹ̀ náà máa yà lọ sí. nǹkan tó ṣẹlẹ̀ lẹ́ Yorùbá yìí ọjọ́ tá a bá ti tó lẹ́ Yorùbá tá a bá ti ní foundation tó dáa bá ti bẹ̀rẹ̀ sí ní máa tó kọ́ tó bó ṣe yẹ kọ́ tó nǹkan á máa correct ara ẹ̀. for example ní síbí nǹkan tí ń bá sọ yé yín ṣe rí ẹmùkẹ́ tẹ bá nà tẹ àtẹlé ọwọ́ tẹ bá nà síwájú tẹ bá fi gbé nǹkan báwo ló ṣe máa gbé nǹkan dúró. báwo lè máa gbé nǹkan ṣe mọ̀ kó máa gbé nǹkan dúró dáadáa. dáadáa bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ ni tẹ bá yí ẹ̀yìn ọwọ́ tẹ bá gbé nǹkan lé lórí báwo ló máa dúró. ó máa yẹ̀ ṣubú ni. bó nǹkan tó ṣẹlẹ̀ sílẹ̀ Yorùbá nìyẹn. òun ló fà á tó jẹ́ pé ló ń bí gbogbo àwọn òṣèlú burúkú yẹn gbogbo àwọn tó nífẹ̀ẹ́ Yorùbá wọ́n pa wọ́n dànù gbogbo àwọn tó nífẹ̀ẹ́ púpọ̀ náà àwọn òṣèlú yẹn lè blame wọn gbogbo wọn mọ àìdí àwọn ọmọ kan tó ń ṣẹlẹ̀ wọn mọ foundation ìjọ ọmọ history wọn kàn máa lọ yáwó báǹkì ni wọn máa join politics tí wọn ní pé tó máa ti invest sínú ẹ̀ dandan nìkan rówó wọn kí ẹ̀ paráàlú kò sí èyí tó kàn wọn torí tó bá lù sí ibodè ti fẹ́ kọ́ ti rówó wọn ibodè ti fẹ́ kọ́ ti rówó wọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá dàrú ni àwọn tó dẹ̀ ń ṣe kínní torí nǹkan kan tí mo gbọ́ prógrámù kan lẹ́yìn mo gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà yẹn àwọn èèyàn máa blame wọn lóyìnbó wọn ò fẹ́ ká dàgbà òyìnbó fẹ́ pé òyìnbó kọ́ nìṣòro wa o àwa gangan nìṣòro ara wa o torí ìgbà tó yìnbó tó hand over government fún wa regional government no run la practice beautiful government beautiful system tó jẹ́ pé Yorùbá ń dàgbà sókè àwọn tó kó bá wa àwọn aráàlú ilé wa àtàwọn. ẹ jọ̀ọ́ ẹ má tí ì pè lórí WhatsApp o ẹni yìí ń lo ipò lọ́wọ́ o. ẹ ló ṣe ń gbọ́ mi. mo ti ń gbọ́ yín padà ẹ jọ̀ọ́ ẹ má tí ì pè ẹ jọ̀ọ́ ẹ fún mi ní 1 second ẹ jẹ́ kán ṣe tán ẹ jọ̀ọ́ ẹ bá wa round ẹ̀ up sà. gbogbo ìṣòro tá à ń fà ní Nàìjíríà lénìí ibo ló kó wa síbẹ̀. ibo ló kó wa síbẹ̀ ara greediness wọn ó ní àwọn ibì kan tó ń pè ní Ambazonian ní sẹ́ẹ̀ Cameroon àwọn people yẹn Eastern region náà wà ibo ló lé wọn lọ síbẹ̀ láti dominate everybody. bí ẹmọ tó ṣe ni gbogbo resources pátápátá àwọn ló suspend the regional government Aguiyi-Ironsi ẹni tó design constitution burúkú yẹn ní wọn bu èsì bàbá arúgbó kan ibo náà ni àwọn ló dá gbogbo wàhálà náà fèsì Haúsá kan rí ìgbà táwùsá àgbà tó pa àwọn leaders Haúsá tó ń kọrin nílẹ̀ wọn tó tún lọ́ọ́ fi wọ́n ṣe yẹ̀yẹ́ nílẹ̀ Haúsá tó ń kọrin bá àwọn lórí wọn òun là Haúsá náà fi revenge ìgbà táwùsá wá gbàjọba lọ take over ó wá rí pé sísẹ́mù ti yíbò yìí tó design yìí sísẹ́mù yẹn ó máa dáa fáwọn òun là Haúsá ṣe dúró lé lórí Fúlàní ṣe dúró lé lórí déyìn láti gbà yẹn tó jẹ́ gbogbo owó tó bá palẹ̀ Yorùbá pátápátá Àbújá ni ibẹ̀ ló ń kó lọ. tó lè mú wọn jùjùjù tá a bá fẹ́ kọ́ rẹ̀ tiẹ̀ ilé ní ká ti lọ ṣe àtún ilé láti kẹ́sọ̀ ròde káyé blame bíi ti English ní kankan ṣe o ọ̀dọ́ náà dàbí kẹ́yìn náà ni tẹ bá rí yànkan ní ìsìn tẹ́rí pé ó mú fáwà ṣé mo pé ìyẹn lè máa gbèsè. bàbá mi ibo lè ṣiṣẹ́ máa wà ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ lè ṣiṣẹ́ máa wà. bàbá mi ẹ má jẹ fàkókò yín ṣòfò yá. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣe ẹni tó pè wá lórí WhatsApp lẹ́ǹkan yẹn ẹ jẹ́ kán tún wa pè padà kí a lè round ẹ̀ up. bàbá mi sọ kinní kan lẹ́ǹkan yẹn tẹ́ bá sì ń wò wá mi ò mọ ti yín o èmi ò fẹ́ owó débi pé mo máa wá ṣẹrú owó ẹni tó bá gbé owó wá sọ́dọ̀ mi ní àkókò yìí ipe kí n má ṣe òdodo mọ́ àlàńkáṣí òun àti owó ẹ̀. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká pe gbé tá máa gbé last náà rè àti parí ètò hello ẹ jọ̀ọ́ ibo lẹ ti ẹ kú déédéé wòye ẹ ṣeun ibo lẹ ti ń pè wá orúkọ yín. Adébáyọ̀ lórúkọ mi Johannesburg mo ti ń pè yín. ok sir ẹ ṣeun ṣé ẹ fẹ́ bá wa dá sétò ni sir. bẹ́ẹ̀ ni mà. ok ẹ bá wa dá sí sir àwọn aráalé ń gbọ́ yín. ok kíní èèyàn tó ṣe sọ̀rọ̀ tán yìí ọ̀tọ̀ ní nǹkan tó ń sọ pé ìsàlẹ̀ ni ọ̀rọ̀ wa ti wọ́ wá foundation ló ti wọ́ àdè ẹnu wa òkò ní ká lólórí òní ó fa gbogbo èèyàn jẹ ta ní and ibi tó òótọ́ kan tó tún sọ ni pé ìgbà ta ní regional government yẹn pé ta dá mímì ní pé ìgbà ta dá wà díẹ̀ ta ní òmìnira díẹ̀
I need some sort of independence on the regional government to actually perform better. So I need the òmìnira full òmìnira ń sìn àti ṣe regional mọ́. Hello, ma ṣe ń gbọ́. Wọ́n ń gbọ́ yín, àwọn tẹ́ wà nílẹ̀ ń bá sọ̀rọ̀ wọ́n dẹ̀ ń gbọ́ yín dáadáa, èmi náà ń gbọ́ yín. Okay, so but títa àwọn onítíátà tẹ́ fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lénìí, jẹ́rí títa àwọn onítíátà yẹn wọn gbé àṣà wa lárugẹ tó lóòótọ́, wọ́n dẹ̀ máa tún jẹ́rẹ́ wọ́n pín sí oní méjì, àwọn tó ń ṣe general theatre ọ̀tọ̀, àwọn tó dẹ̀ tún ṣe ti tíátà tẹlẹ́sìn ọ̀tọ̀, irú àwọn ọmọ Ìbámilóyè tó lọ ń gbowó nílùú òyìnbó, owó sponsorship tó fi ń sponsor program tó máa ní àwọn missionary tó ń fún wọn lówó yẹn, wọ́n ní láti fún àwọn missionary yẹn feedback. Wọ́n máa send sample movie tán ṣe, wọ́n ṣe lọ destroy, wọ́n ṣe project big propaganda tó dé fún wọn ní results tó ní massive following tó fi undermine local religion. So wọ́n á tún lè rí more funding gbà. Nǹkan tó sọ àwọn ọmọ Ìbámilóyè ìdólówó nìyẹn, bọ́n ṣe undermine religion wa, which is a crime. Ó sì yẹ kí gbogbo àwọn pípẹ́ yẹn kó under trial fún gbogbo nǹkan tó ń ṣe. So ti apá kejì tàwọn ní àtàràtà àwọn tẹlẹsìn ni mo sọ tán yẹn, ti tàwọn apá kejì ẹ máa rí pé Jimaliu, gbogbo àwọn onítíátà ló sì gbà pé Jimaliu ni ọ̀gá wọn tó wà láyé nísìn. Láyé ìgbà kan Ògúndé jẹ́ ọ̀gá onítíátà, Jimaliu ni ọ̀gá onítíátà tó sì wà láyé dòní. Ẹlẹ́sìn àbáláyé ni Jimaliu. Ìgbà kan àwọn tó ń ṣe tẹ̀sìn ìmọ̀lẹ̀ wọ́n kóra wọn jọ, wọ́n lọ ń fẹ́ máa ṣe tiwọn lọ́tọ̀. Yínká Quadri nǹkan kan, gbogbo wọn Karimo Adépọ̀jù nǹkan kan, wọ́n kọ́rọ̀ ẹ lọ sọ́dọ̀ bàbá Ọọ̀ni láìpẹ́ kò tí ju ọ̀rọ̀ ọdún méjì tí mo sọ pé kán bá wọn parí ẹ̀ láàrin Jimaliu àti àwọn tó kù. Ìlànà ìṣẹ̀ṣe, ìlànà ìṣẹ̀ǹbáyé, irú àwọn tíátà táwọn Jimaliu ń ṣe. Àwọn ti bíbá ẹ̀ wọ́n fẹ́ máa gbé ẹ̀sìn lárugẹ ni mo believe pé ó jẹ́ foundation ọ̀rọ̀ wọn gangan. So ẹ rí pé wọ́n protect Islam ní Islam náà movie táwọn abẹ́rẹ́ ní ṣe gbà táwọn Yínká Quadri wọ́n tún àyè tí wọ́n, ṣùgbọ́n wọ́n protect Islam gidi, àwọn gbogbo kúrò nǹkan nínú títí wọn. So àṣetọ́ táwọn ọmọ Ìbámilóyè tán, àwọn tó ẹlẹ́sìn ìmọ̀lẹ̀ náà ṣe tiwọn. Then pé wọ́n ṣe máa tún wọ́n sọ politics, local politics, wọ́n lack local politics nínú nǹkan tó máa ń sọ. Iṣẹ́ nǹkan inú àwọn múvì yẹn láti ń wo bá ṣe máa gbé ìgbé ayé wa, bá ṣe ń wo bí culture wa gan ṣe ń project. Kéèyàn lówó tán tó bá dàgbà tó bá lówó tán kí ló fẹ́ fi ṣe kìnìkan wastefulness ló ń project. Wọn project làákàyè, wọn project anything. Kàn ṣe pàtí ni kàn ṣe kìnìkan, kò sí education, kò sí nǹkan kan nínú ẹ̀. So philosophy, wọn lack philosophy, wọn lack gbogbo ẹ̀. Bàtán ti deviate ní gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ti ń ṣẹlẹ̀. So tábà kí n máa fa kókó yín ṣòfò ẹ̀yẹ́ ń tètè round up. Tí àìlólórí, mo fẹ́ padà síbẹ̀ sí ti àìlólórí. Ọ̀rọ̀ yìí lè sound controversial lẹ́yìn, but ẹ bá pè mí padà àwọn ṣàlàyé nǹkan tí mo fẹ́ sọ yìí. Effect ńlá ní ìjà àárín Aláàfin àtọ̀ọ̀ni tó ní lára wa láti bẹ̀rẹ̀ láti gba western region yẹn gan títí di sìn. Nǹkan tó ń undermine western region yẹn títí tó fi break. Ibi region tán bá lọ lórí ẹgbàgbé àwọn máa waste ni. Àtàláàfin Adéyẹmí àkọ́kọ́, Aláàfin Adéyẹmí ẹ̀kẹtàlélẹ̀, Aláàfin Adéyẹmí àkọ́kọ́ ó bọ̀ nínú ọjà ní títí tán fi yọ Aláàfin yìí lóye. Ìgbà tí wọn mọ nǹkan tó lè ṣe sọ̀rọ̀ yìí mọ́ làwọn àwọn olówó nǹkan kan tán kóra wọn jọ, wọ́n dẹ̀ fà wọn ládéládé kan. But wọn ò rí nǹkan, wọn mọ nǹkan tó lè ṣe sí mọ́ náà ṣe yọ. It was a painful decision, but they had to make that decision because kò jẹ́ kí ìlú tòrò. Ṣẹ́rí wọ́n ti fẹ́ kó ìpàdé àwọn ọba kan jọ rí, I think 1957 or something. Àwọn ìyẹn ní ìbàjẹ́ biggest gathering of traditional rulers ní Nàìjíríà because Ọọ̀ni Ifẹ̀ ọba Benin, Aláàfin ọba Adó-Èwí gbogbo àwọn lọ́ba kankan, ọwọ́ Àrọ̀gún, ọwọ́ Àgùn,
adé Aláàfin ló ní ò gbà. ṣé kí nìdí tí wọn ò fi gbà to your own best of knowledge. Aláàfin nílé. hello. máa kílẹ̀ sọ. mo ní kí nìdí tí wọn ò fi gbà to your own best of knowledge. mo gbọ́ yín. Aláàfin ló takò, Aláàfin ló ò gbà until the tọ́ṣẹ̀ gbà fún Aláàfin yẹn pé Ọ̀yọ́ náà ti máa wá ṣe. So after 3 years Ọọ̀ni láti succumb, wọ́n wá kó pàdé yẹn lọ sí ọ̀dọ̀ Aláàfin. So wọ́n wá rotate, wọ́n ṣe next one bí ni wọ́n wá ní láti máa rotate. So on the condition of how máa rotate ẹ̀ Aláàfin ṣàfihàn pé wọ́n ṣàlè move forward. But ṣẹ́rí èèyàn kan tá máa tako ilé every time, it's wrong. Party Hausa l'Aláàfin yẹn ṣe all true. Gbogbo action congress Awólọ́wọ̀ tá à ń sọ pé rẹ̀ la ṣe ń jẹ ẹ̀yìn èèyàn kan tó tako in his lifetime l'Aláàfin yẹn. ẹ ṣeun bàbá mi. tó bá bá tiẹ̀ jẹ́ gbogbo ọ̀rọ̀ tí Awólọ́wọ̀ jẹ́ ìdí ẹ̀ ló wà. a bá sọ̀rọ̀ operation wẹ̀ tiẹ̀ yẹn gan pé kí ló ṣẹlẹ̀ ó yẹ ká tú díẹ̀ ta ló wà díẹ̀ ta ló ń tako Awólọ́wọ̀ gan àwọn owó kòkòrò tó ń jẹ́ ẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló àwọn ohun tó bá Awólọ́wọ̀ jẹ́ nínú ilé àwọn yẹn gangan lọ ta. bẹ́ẹ̀ni. so àní ká má kó wọn mọ́ra mọ́ but we have to say the truth ká dẹ̀ lè stop wọn kán dẹ̀ má túṣe mọ́ wọn ní láti acknowledge so that wọn ò ní túṣe mọ́ a lè máa go through painful process yìí pẹ̀lú wọn every time. bẹ́ẹ̀ni. Pilgrim board I have the video tí mo lè fún yín tẹ́ Láàfin current. a ní ẹ máa pè mí lẹ́yìn ètò a lè rí bí sọ̀rọ̀ dáadáa gbogbo àwọn evidences tẹ bá ní gbogbo àwọn ẹ̀rí tí ẹ bá ní ẹ fi ṣọwọ́ sí mi ṣe mọ̀ a lè máa jẹ́ kí àwọn ènìyàn wa kí wọ́n máa kọ́gbọ́n sí kí wọ́n máa láti wọn dáadáa sí ká máa kọ́ wọn ní ohun tó ń ṣẹlẹ̀ tí wọn ò mọ̀ kí òye wọn kó lè bá máa kún kí òye gbogbo wa kó lè bá máa kún sí dáadáa ó ti yé yín. ẹ ṣeun bàbá mi a fẹ́ mú ètò yìí sí ìparí. ẹ ṣe ẹ pè mí lẹ́yìn ètò ẹ jọ̀ọ́ ẹ ṣeun sà. ẹ pè mí ó ṣe kókó. gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ ṣe rí pé gbogbo wa ló ní nǹkan kan àbí kejì tí a fẹ́ sọ lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Bàbá mi tó pè ní ìsinyìí tí wọ́n pè gbẹ̀yìn yìí wọ́n mẹ́nu bà àwọn kan ó dẹ̀ ṣe kókó lóòótọ́ kódà ọpọlọ yín ò ní bàjẹ́ ẹ̀yin tẹ́ ẹ pè mí ní ìgbẹ̀yìn gbogbo yín tẹ́ ti ń pè mí látàárọ̀ ilé yín ò ní dàrú o lágbára Ọlọ́run iwájú òun ni ọ̀pá ìbìtì ló ń ré sí ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ ń wò wá náà ojú yín ò ní fọ́ etí yín ò ní di ẹ ṣeun kí gbogbo ìtẹ̀síwájú ilẹ̀ Oòduà yìí kó lè bá a níyànjú gbogbo wa lájìjọ máa ṣe wọ́n sọ kinní kan wọ́n ní àwọn tí ó máa ń ṣe fíìmù kristẹni tí wọ́n porúkọ wọn ti gbàgbé ó ti sáré sápamọ́ mi lórí nísìn wọ́n ní wọ́n máa ń gbowó ni lọ́wọ́ àwọn òyìnbó torí pé kán lè wọ́n wá lọ máa ṣe eré àgbéléwò pé gbogbo àwọn òòṣà wa ò dá wọ́n fi orúkọ Jésù wọ́n fi pa wọ́n run àwa náà là ń ṣera wa ṣùgbọ́n ẹni tó pè kó tó di pé ẹni tó pè mí gbẹ̀yìn yìí sọ̀rọ̀ pé kí má dá wọn ní ẹ̀bi gbogbo wa la máa dá lẹ́bi máa dára mi lẹ́bi máa dé ní kálukú lẹ́bi wọ́n ní pẹ̀tẹ́pẹ̀tẹ́ ta nà ní pọ̀pá òun ní ìwàásù ẹni tó bá ta bá kó lọ tún ibẹ̀ ṣe ni ibi tí ìwọ náà bá ti mọ̀ ibi tí gbogbo wa bá ti mọ̀ wípé a fi ń ta àbùkù bá ilẹ̀ Oòduà ká lọ túbẹ̀ ṣe ká tún ìwà ara wa ṣe ní ọlọ́kan òjọ̀kan nínú ara wa a mọ ibi tí à ń lò ta fi ń ṣe ìlòdì sí àṣà ilẹ̀ wa ìṣe ilẹ̀ wa àti ìṣẹ̀ṣe ilẹ̀ wa ẹ já lọ túbẹ̀ ṣe nítorí pé kí ni tá a bá gba òmìnira Oòduà tán ká tún ṣe máa gba òmìnira lọ́wọ́ ara wa ìyẹn ló máa le jù torí wọ́n máa ń sọ kinní kan pé ogun èmi ni mo ní nǹkan mi òun ló máa ń le jù èmi ni mo ní èmi ni mo ń ṣe èmi ni mo nǹkan tó wù mí ni mo lè fi ṣe
ogun yẹn ló máa ń le jù. Ẹ jẹ́ á tún ra ìwà gbogbo àwa ọmọ Oòduà nílé lóko. Ọ̀rọ̀ kan tí mo máa fi lẹ̀ fún gbogbo wa rèé ni pé mo fi orí àwọn onílẹ̀ mo fi bẹ̀ wá, mo fi ìṣẹ̀ṣe mo fi bẹ̀ wá, mo fi àwọn jagunjagun tí wọ́n ti jagun ní ilẹ̀ Oòduà kọjá mo fi bẹ̀ wá, mo fi gbogbo àwọn òòṣà tó wà ní ilẹ̀ Oòduà tí wọ́n ń gbè lẹ́yìn wa tí wọ́n ò jẹ́ ká ṣubú, tó yẹ pé wọ́n fi ń jẹ́ ká jí níta yìí láti sọ pé a fẹ́ gba ilẹ̀ Oòduà. Mo fi bẹ̀ wá gbogbo ibikíbi àti èmi náà, gbogbo ibikíbi tí gbogbo wa lọ́lọ́kan òjọ̀kan níbikíbi tí a bá wà tá ti ń ta àbùkù bá ilẹ̀ Oòduà, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ tún ibẹ̀ ṣe. Nítorí pé kí ni, odò ni wá, a ò gbọ́dọ̀ gbàgbé orísun wa. Ẹ jọ̀ọ́ nítorí tiwa kọ́ ni mo ṣe ń sọ̀rọ̀ yìí o, nítorí àwọn ọmọ tí a ò tí ì bí, nítorí àwọn àrọ́mọdọ́mọ wa, àwa tá à ń sọ̀rọ̀ yìí náà tá à ń sọ pé à ń fẹ́ ìlọsíwájú àti ìtẹ̀síwájú ilẹ̀ Oòduà. À ń sọ nítorí pé à ń sọ fún àwọn baba ńlá wa, bóyá àwọn generation kẹta àbí kẹrin sẹ́yìn, à ń sọ fún wọn pé ní tí wọ́n ṣe fún wa ò dáa, ní tí ibi tó ti wá dé ò dáa, káwọn ọmọ tiwa náà má bàa wá máa sọ fún wa lẹ́yìn tá a bá kú tán àbí tá a bá darúgbó tán pé àwa náà báwo la ṣe ṣe. Nítorí pé wọ́n máa ń sọ wípé kò kí ń burú títí kí bàbá sọ wípé ó dọwọ́ ọmọ ẹ̀ lọ́rùn. Àwa tájọ wà nílé ayé yìí náà lájọ máa ṣayé eré. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa gbé ọjọ́ ọ̀la síwájú owó, ká má bàa dẹ̀rù owó. Ẹ ṣé o, orúkọ tèmi ò yí padà, Òṣàtọ́lá Abímbọ́lá òun ni orúkọ mi. ẹ jọ̀ọ́ ẹ lọ darapọ̀ mọ́ wa lórí YouTube page wa ìtẹ̀síwájú ilẹ̀ Oòduà. Tẹ́ bá ti tẹ̀ sí ó máa yọ, ẹ bá wa subscribe sí oríṣiríṣi. Ṣe rí gbogbo mo ṣe ń sọ̀rọ̀ bí ó dàbí ìgbà tí mò ń tún sọ àwọn nǹkan tí mo ti sọ sórí YouTube kọjá, àwọn ni mo tún sọ síbí. Tó bá máa fi di lọ́sẹ̀ tó ń bọ̀ káwọn onílẹ̀ kí wọ́n gbà fún wa. Ètò yìí a ti ń sọ ti pẹ́ pé ó máa pín sí méjì, ó máa pín sí méjì. Àwọn oníṣẹ̀ṣe ní ọjọ́ Thursday wọ́n á máa wá láti wá máa sọ̀rọ̀ ní ipa ìṣẹ̀ṣe, ìdí tó ṣe pàtàkì láti máa ṣe ìṣẹ̀ṣe àti padà sídìí ìṣẹ̀ṣe, gbogbo àwọn nǹkan tó rọ̀ mọ́ ìṣẹ̀ṣe, láti máa gbé ìṣẹ̀ṣe lárugẹ àti láti máa rántí ohun tí àwọn baba ńlá baba wa ti ṣe kọjá láti fi gbé lárugẹ. Òun ní orin bàbá wa Òṣùpá tí wọ́n máa ń sọ wípé ọ̀làjú ló dé tí a fi ń gbàgbé àṣà àti ìṣe àti ìṣẹ̀ṣe ìdílé ẹnìkọ̀ọ̀kan wa. Ibi tí bàtà ti ń sa wá lẹ́sẹ̀ ó yẹ ká máa mọ̀. Wọ́n ní amúkù ẹrù ẹ wọ́, ó lé òkèlè ń wò ẹ wò sàlẹ̀. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, mo fi gbogbo ohun tí ẹ fi ń jẹ́ ènìyàn mo fi bẹ̀ yín. Ẹ jẹ́ á máa gbé ọjọ́ ọ̀la wa síwájú owó, ká má bàa dẹrú owó. Torí pé gbogbo wa ní sáà yìí a ti ń dẹrú owó tán, a ti ń dẹrú owó lọ. Òtítọ́ ti dé ọjà, ó ti kùtà. Irọ́ ló gbogbo aráyé ń ṣe, kíni ni wọ́n ń kówó lé. Ọ̀sẹ̀ tó ń bọ̀ òun la tún máa pàdé o, lọ́jọ́ ajé. Ọjọ́ ajé yìí à ń gbé àlejò kan bọ̀, wọ́n ń pè ní Adéwùnmí ọmọ ológo, tí wọ́n ń pè ní alias Mr. Ògún. Ọmọ yìí kí n sáré yànnàná ẹ̀ fún wa. Ọmọdékùnrin yìí òun ló gbé jáde nínú fọ́nrán kan pé wọ́n fún wọn ní 600 euro ní ilẹ̀ Italy. Ipe kí ló dé, kí ló fà á tí àwa tá a wà ní Nàìjíríà àti àwa ọmọ ilẹ̀ Oòduà tá a lè jẹ àǹfààní yìí, tó dẹ̀ jẹ́ wípé owó, gbogbo ohun mèremère, gbogbo ohun àlùmọ́ọ́nì ọ̀dọ̀ wa ló ti ń wá, kí ló dé tá a fi ń jìyà báyìí. Ṣùgbọ́n ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí àwa fẹ́ jẹ́ kí àwa dàálẹ̀ ká tún ṣà ìyà tí àwa adúláwọ̀ pàápàá jùlọ àwa ọmọ Oòduà
tá à ń jẹ ní ẹ̀yìn odi àti lókè òkun, ìyà àti ìgbádùn tó wà níbẹ̀, a ó máa yànnàná ẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀. Ẹ jọ̀ọ́ ẹ darapọ̀ mọ́ wa lórí ètò yìí, ìtẹ̀síwájú ilẹ̀ Oòduà, àjíjọ máa ṣe ni. Ẹ ṣeun, ó dàbọ̀.